lè jẹ gúdú jẹra ọ̀bùn onídẹ̀tí olóòórùn ní gbogbo yín ìkà ni yín ẹ̀yẹ láti gbé láàrin àwọn ọmọ ènìyàn òjálé onílé fíbo tí ẹ mọ́lẹ̀ ẹ mú gbogbo epo ilẹ̀ Nàìjíríà ẹ pín ní blọọkì èyí tó ń gba 5 blocks wà ń bẹ̀ èyí tó ń gba 2 blocks wà ń bẹ̀ gbogbo yín torí block of crude oil tó fún yín ẹ fẹ́ fi sílẹ̀ torí àjẹbánu olè nítorí ẹ̀ lẹ́ ṣe gbà láti jẹ́ kí Odùduwà nation kó ṣeé ṣe irọ́ lẹ́dẹ̀ pa èyí tó bá kọ̀ tó lòun ò ní gbà lójú ayé onílẹ̀ á dẹ̀ mú sọ́dọ̀ tá a bá tún rí nínú àwọn ìran ìbóyá ìyàwó ni àbọ́kọ àtọmọ á tún mú wọn sọ́dọ̀ títí tá a fi ní gbúrò rẹ̀ mọ́ nínú ayé díẹ̀ Ọlọ́run ẹ̀yin ìka burúkú ìwọ sẹ́nẹ́tọ̀ ó ń gba $37,000 monthly minus allowance o ibẹ̀ ni ó ti níyín lára láti lè set 100,000 minimum wage fún àwọn ènìyàn tọ́lọ́kọ tọ́láya tọ́lọ́mọ ní ìlú Nàìjíríà tó jẹ́ wípé a bag of rice is between èèyàn kan pè mí lé ní mo tẹ̀ yín sọ pé 28,000 wọ́n ní irọ́ ni bag of rice nísìn ní Nàìjíríà is between 30 to 33,000 naira ẹ wá gbé ráìsì lọ síbi tó fi máa jẹ́ wípé ọmọ olówó nìkan ni ó máa jẹ ráìsì ọmọ tálíkà ẹ̀kan maybe only on festive period nìkan náà máa jẹ ráìsì kí ló dé ṣe àìwá ilé ayé wo la wá kí ló dé tí ẹ fi ilé ayé ni wọ́n lára ẹ̀dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé kò sẹ́ni máa mú mi. ẹ ṣe bẹ́ẹ̀ ni pé kò sẹ́ni máa mú mi tá a bá tún wá wí tán ipe nǹkan tẹ̀yìn gọ́ọ̀mẹ̀ntì yìí ń ṣe ìyàtẹ̀ fi ń já wa ó ti ń pòjò ó ń ta wá lórí orí ń ta wá ẹ kì wá mọ́lẹ̀ ẹ gbé wa ẹ ní ká má sọ̀rọ̀ ẹ ń fìyà jẹ wá ẹ ń gbá wa lójú ẹ ń fi oríṣiríṣi ìyà tí ẹ lè fi jẹ ajá ilé yín pọ́pì yín lásán òun lẹ fi ń jẹ wá bẹ́ẹ̀ ni pé àníran bẹ́ẹ̀ ni pé àkì í ṣènìyàn ẹ dẹ̀ ní ká má sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ kí ló dé Nigeria government ẹ sọ pa wá apọ́nulá Nigeria government ẹ bójú wẹ̀yìn àdọ̀bálẹ̀ Nigeria government ẹ tún kọlù pápá ẹ ṣàwálẹ̀ gbà àjù nílò fẹsọ̀ ṣe mo ní tẹ́ bá jù wá lọ ẹ ò jọ lọ́rùn lọ. Tẹ́ ẹ bá jù wá lọ ẹ̀jọ́ lọ́rùn lọ. Ó ń gba owó gọbọi as House of Rep, as a governor or whatever you call yourself. 100,000 ẹ lè set ẹ as minimum wage ní Nàìjíríà ẹ ń set ẹ as 30,000 naira. 30,000 naira yẹn àìmọye nínú yín as a governor lẹ́tún sọ ẹ́ pé ó tún ti pọ̀ jù. Ẹ ń dínkù sí 28,000 àìmọye state ló wà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé àti 28 àti 30 wọn ò ti ẹ̀rí kankan bẹ́ẹ̀ ni owó oṣù yín millions upon millions kò sí bí ogún ṣe lè le tó ní Nàìjíríà owó oṣù yín ò dé rí ṣùgbọ́n àwọn tí ẹ fún ní 30,000 I just ask yourself my governor how many 30,000 ló fẹ́ yọ jáde nínú $37,000 how many 30,000 ẹ wá mú gbogbo owó ẹ lọ sí Dubai wọ́n ròyìn ẹ̀yin government officials wọ́n ní gbogbo owó tó yẹ kí ẹ fi invest sí Nàìjíríà ẹ wá máa lọ káàkiri ìlú onílùú ẹ lọ máa kọ́ biggest company ẹ máa kọ́ biggest shopping mall ẹ máa fi owó ìlú Nàìjíríà tó yẹ kẹ́ fi tún ìlú Nàìjíríà ṣe ẹ lọ fi ń build ìlú onílùú bàbá Àrẹ̀mọ Ọbásanjọ́ agbúrò yín ní Kuwait bàbá Àrẹ̀mọ Ọbásanjọ́ wọ́n ròyìn o shopping mall tẹ́ kọ́ sí Kuwait one is the best of the best ever in Kuwait. Mo bi yín ni bàbá rẹ̀ mú ṣé irú shopping mall yẹn wọ́n dey forbid make dem build it for Nigeria. Tẹ́ ẹ bá build ẹ̀ sí Nigeria ǹjẹ́ mo yẹ orí tó máa ṣiṣẹ́ ńbẹ̀ tí wọ́n á tún bọ́ ọmọ wọn á bọ́ ẹbí. Ẹ̀yin kó owó inú Nigeria owó tó yẹ kẹ́ fi build Nigeria ẹ gbogbo yín kó lọ ẹ lọ ra lé jàǹtìrẹrẹ sí Canada ẹ wá ayé òsì fún yín ní Germany Ọlọ́run mú yín kàn lè ra lé ní ọ̀ní bí ẹ rò pé bí jọ US ó jọ UK ni lè ra lé ní ọ̀ní Germany because wọ́n máa ṣọ̀fí tó tó ẹ iṣẹ́ wo ló ṣe tó fi rí owó tó fẹ́ fi gbalé àtijọ́ tó ti run account and everything Germany òun ṣe rádaràda bẹ́ẹ̀ yẹn ẹ mú gbogbo owó tó yẹ kẹ́ fi build school àìmọye school primary school secondary school ní Nàìjíríà tó jẹ́ pé nínú òjò ni wọ́n ti study. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo wà lára àwọn tó yìí jẹ nínú free education nígbà bàbá wa wó lọ́wọ́ mo jẹ nínú
tá bá wá sọ pé ní ìgbà kan rí ní Nàìjíríà àbí ní ilé kóòtù òjíire bí ipe ìgbà kan wà tí free education wà, ìwọ sọ fún ọmọ ẹ kó wá wo nǹkan tọ́mọ ẹ máa sọ, ṣé kò ní wú ẹ látòkè dé sálẹ̀ pé kí ló ọmọ ẹ̀gbọ́n àwọn ẹ̀ pé ṣé ẹ padà mú nǹkan tẹ́ǹsì country èwo sà má country èwo kò ní bẹ́ẹ̀ believe pé Nàìjíríà ló sọ ẹ wá wo nǹkan tí Nàìjíríà tó dì ó dìdìkudì ó di rádaràdà ó di rédèrèdè ó ti jájájá àti sósósó kò ṣeé so mọ́. Ẹ jẹ́ kó ní kálukú máa lọ́lọ́ etí ẹ̀, ọmọ Yíbò láwọn ń lọ, àwọn Haúsá gan láwọn ò ṣe wọ́n Nàìjíríà mọ́ṣógun ní ibẹ̀ lẹ́yìn ọmọ àlẹ́ Yorùbá kan ti sọ pé wọ́n Nàìjíríà yẹn lẹ́yìn fẹ́ kú sí. Mo dẹ̀ wo fídíò náà, gbogbo ẹ̀yin tẹ́ wà bẹ̀tẹ̀ lẹ́yìn ṣe wọ́n Nàìjíríà, mo rí aṣọ ìyẹ̀ ẹ̀yin táyé ní òlójú, ẹ̀yin tí ibi ti pátá ẹ̀ ti kó ẹ wá mú. Àìmọye ọmọ kékèké nínú yín ó ti darúgbó ọ̀sán gangan, ebi ti payé bẹ́ẹ̀ ni máa kú, kò sí good health kan, oúnjẹ tẹ́ ẹ bá rí ilẹ̀ máa ń jẹ, kò ń ṣe pé oúnjẹ tó wù yín jẹ. Ìyàtọ̀ tó wà lára àwa àti ẹ̀yin nìyẹn, tí ọmọ ìlú òyìnbó bá sọ pé bí ń pọ̀ òun, oúnjẹ pọ̀ lóríṣiríṣi kò mélè tó fẹ́ jẹ ni. Tí ọmọ Nàìjíríà bá sọ pé bí ń pọ̀ òun, wà láyé bí ń pa ni, kò sóúnjẹ rárá ló ń jẹ bẹ́ẹ̀. Nǹkan tẹ́ bá rí kẹ́ṣà àti jẹun kínú má gbófo, òun ni púpọ̀ yín jẹ. Kò sí balanced diet, ṣẹ́yìn tilẹ̀ mọ̀ nǹkan tó ń pè ní balanced diet ni. Kò sí nǹkan kan, omi gan ọ̀ràn. Àìmọye tó jẹ́ pé wọ́n ṣí tàbí wọn omi crude oil ló máa jáde ń bẹ̀, ó ti dàpọ̀ mọ́ mi wọn, gọ́ọ̀mẹ̀ntì àbádàn wọn. Ní nǹkan tí ó ti bàjẹ́ tó ti wọ́ láti yọ ọdún sẹ́yìn, táwọn ìyá babalá baba wa tí wọ́n ti gbàbọ̀dé yẹn tó wá ń gbìyànjú àti iṣẹ́ tó wá ń wọ́ sí tó fi dojúrú di wákàtí àti ọ̀wọ̀ yìí, ó ní wọ́n kan wá sọ pé there is hope for Nigeria. Mo bí ẹni in your widest dream. In your widest dream. Àlá tí ò lè ṣẹ ni. The only place tí mo mọ̀ tí o ti lè ní ìrètí ayérayé tí ò ní jẹ́ pé tiwọ nìkan, at least ọmọ tó bí àtọmọ tí ọmọ ẹ bá bí, wọ́n á máa súre fún ẹ wípé bàbá mi ìyá mi wọ́n dìde torí tèmi, wọ́n jagun, wọ́n dẹ̀ ṣẹ́gun, ó ṣé o, bóyá o tilẹ̀ ti dàgbà tó ti yípo padà ńgbà náà, wọ́n á máa fàdúrà fún ẹ pé ọ̀run rere. Ṣùgbọ́n nínú ilé ìta wà yìí, tó o bá dìde, tó o bá lọ rò pé ìwọ kan o ti wà òkè, àwọn ọmọ ẹ o ti believe pé property kan wà níbì kan tó kó síbì kan fún ọmọ ẹ, jọ mo béèrè ọmọ tí ọmọ ẹ bá bí nǹkan ṣo ti fi property ẹ̀ sílẹ̀. Ìyẹn ọmọ ẹ dẹ̀ ìyẹn á jẹ́ grandchild, great grandchild ẹ ṣó tún ti fi property tiẹ̀ náà sílẹ̀. Ẹ̀yin afọ́fúngbẹ́mu abunú ẹ̀dá. Ta ló yẹ kó sọ pé níbẹ̀ yóò Odùduwà nation, kẹ ló yá kẹ máa kanu yá àti ṣetán. Ẹ̀yin tún wá sọ pé rọ́, ẹ̀yin ò ní gbà. Bàbá Sanwó-Olú, bàbá Jídé Sanwó-Olú agbúrò yín o, ẹ wá sà. Àwọn ọmọ Oòduà nílé lóko lẹ́yìn odi, àwọn ọmọ ìran aládé láìṣọ́ máa lé wá. Wọ́n ní kí n bi yín bàbá Jídé Sanwó-Olú of Lagos, Sanwó Èkó, Sanwó ẹ̀. Wọ́n ní Èkó ò ní bọ̀jẹ́, Èkó ti bọ̀jẹ́ bàjẹ́. Èkó wo ni ò ní bọ̀jẹ́ tán ló bọ̀jẹ́ tí? Èkó ti bàjẹ́, ó ti bàjẹ́ yàmàyàmà, ó ti bàjẹ́ játijàti. Bàbá Sanwó-Olú, wọ́n ní ẹ sọ ní NTA lánàá wípé ẹyọ October 1st yẹn o, wọn ò gbọ́dọ̀ anybody kó ṣe rally. Bàbá Jídé Sanwó-Olú Sanwó Èkó, ẹ̀yin náà ṣé bọ́mọ Yorùbá ni yín? Èmi náà dẹ̀ mọ̀ yín pé tá ẹ bá jókòó ẹ̀yin nìkan tó kù ẹ̀yin àtẹlẹ́dà yín, ẹ̀yin náà mọ̀ yín pé ogun ti dé. Àbẹ́yìn ọmọ ẹ̀pọ̀ ogun ti dé, nǹkan tó bá mú CNN àti every other international kìíní tí wọ́n fi mọ̀ pé ogun ti wà ní Nàìjíríà. Ìwọ tó wá wà nínú ogun, òun sàsùpìyè, òun sọ pé kò sí ìkankan irá náà pa tí ẹ ti bá ẹ̀. Bàbá Jídé Sanwó-Olú, kò yẹ kó jẹ́ yín, kò yẹ kó jẹ́ yín lẹ́tún máa gbàbọ̀dẹ̀ fún àwọn ìran yín. Ẹ̀yin náà rí wípé ìyà ń jẹ mẹ̀kúnnù, ìyà ń jẹ àwọn ìran yín nílẹ̀ Nàìjíríà. Láàárín Èkó ṣẹ́yìn ò rí ìyà burúkú bó ṣe ń jẹ wọ́n ni. Mo bí yín ni bàbá Jídé Sanwó-Olú Sanwó Èkó, èèyàn mélòó lẹ̀ ń fìdí ìnèdè gangan náà? Èèyàn mélòó ni ẹ̀ ń credit account ẹ̀ láì níṣẹ́ monthly? Mo fẹ́ mọ̀. Èèyàn mélòó ni ẹ̀ ń sanwó hospital bill ẹ̀ tó jẹ́ wípé ó ní láti lọ máa lọ fún check up every now and then? Gbogbo àwọn tí wọ́n lie down on the hospital, àwọn mélòó lẹ ti lọ check ń bẹ̀ pé okay o, èmi ni governor of Lagos State o, mo kàn ní kí wá check àwọn aláìsàn tó wà níbí, anything bills tó bá máa pay on behalf of myself. Àbí lórúkọ gọ́ọ̀mẹ̀ntì tẹ́ represent ẹ máa san bill yẹn. Have you ever done that? No. Ẹ̀yin yẹn
lẹ wá sọ wípé wọn ò gbọ́dọ̀ ṣe rálì tó bá ti lè rán ọmọ níṣẹ́ ẹrú a máa fi tọkọ jẹ. Bàbá Sanwó-Olú ẹ má ṣe odi àdáni ẹ padà. Babájídé Sanwó-Olú Sanwó Èkó ẹ má try ìpẹ́fẹ́ dènà de àwọn ọmọ ìran aládé come October 1st ẹ fi àyè wọn gbà wọ́n. Tí ẹ bá fi àyè wọn gbà wọ́n Babájídé Sanwó-Olú Sanwó Èkó agbára yín ò gbé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín onílẹ̀ abiyín kó má lọ jẹ́ pé láti orí yín ni nǹkan tá à ń wí ti máa bẹ̀rẹ̀. Ẹ wo Babájídé Sanwó Èkó gọ́vnà Èkó state Lagos state ẹ padà kẹsànán kẹ má bàa sọnù náà. Ẹ tètè gbé ọ̀bọ wọ̀gbẹ́ kí ọ̀bọ kó tó gbé yín wọ̀gbẹ́ nítorí wípé tó bá padà gbé yín wọ̀gbẹ́ ẹ lè já sọ́nà mọ́ láíláí. Ẹ padà ẹ lọ wo ilé ibi tẹ́ ti jáde wá wọ́n sọ fún mi wọ́n ní àwọn òbí yín onígbàgbọ́ làwọn òbí yín tí wọ́n dẹ̀ ń sin Ọlọ́run tọkàntọkàn Ọlọ́run alààyè. Wọ́n ní inú ilé ibi tẹ́ ti jáde inú ẹbí tẹ́ ti jáde ẹbí tó da ẹbí tó fi ń tọrọ ẹbí ni kí ló wá dé torí pé ti di gọ́vnà. Babájídé Sanwó-Olú bàbá Sanwó Èkó atakọ́rọ̀ wọ náà àdókan ò lè mọmọnú ẹ̀wọ́ o. Ẹ má ro ti yín tẹ́ bá ròyìn pé wọn ò lè mú yín ní àjẹsára àti àjẹsíkùn àti àjẹ whatever ọmọ tí yín kọ́ èmi ò ní mo fẹ́ ṣọmọ yín níkà mo kàn ń sin yín ní gbẹ́rẹ́ ìpàkọ́ ni. Ká ẹ tètè jí díje lójú oorun yẹn ẹ má ròyìn pé fẹ́ gbàbọ̀dè fún àwọn ọmọ ìran aládé come October 1st rally peaceful rally. Bàbá Mákindé of Ọ̀yọ́ state our governor ẹ má gbàbọ̀dè o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọjá ọ̀rọ̀ àfojúrí o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo yín pátápátá mò ń wọ̀nà yín o. Ẹ fi ìran mi lọ́rùn sílẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ fi ìran mi lọ́rùn sílẹ̀. Mo ní onílẹ̀ ti dé fúnra lára ẹ̀. Ó dùn mí ní ẹ̀yin YouTube ẹ̀yin tí ẹ̀rù ń bà tẹ́ ń ṣojo tí ẹ bèrè pé wọ́n ṣe gbá wọ́n ṣàwo ìbàjẹ́ pé Ọlọ́run ṣí yín lójú inú ni onílẹ̀ fúnra lára ẹ̀ ti ń jàjà ẹ̀ rí nǹkan tó ń lọ ní spiritual rẹ̀ tó bá jẹ́ pé rí ni gbogbo àwọn tí wọ́n gbógun ti ìran yín pátápátá àwọn gan wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣàtúnṣe nísìn ṣùgbọ́n kí ọ̀rọ̀ Ọlọ́run kó lè wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ ni àmọ́mọ́ ṣé Fáráò ní àyàlé kí ọ̀rọ̀ Ọlọ́run kó lè wá sí ìmúṣẹ fún ìgbélékè orúkọ rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó ṣe sí Fáráò tí Fáráò fi dẹni tí a fi ń kọ orin lẹ́ni pé ó ṣègbétò sínú òkun àti kẹ́tẹ́kẹ́tẹ́ ogun rẹ̀ ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ lórí ẹ̀yin gómìnà àtẹnikẹ́ni nínú yín yálà ẹ̀yin ọmọ union ni àbí ẹ̀yin ọba kọ̀ọ̀kan tẹ́ ṣe tẹ́ ìfapájárí tẹ́ ìfẹsẹ̀ jọlẹ̀ Saheed Elegushi wo ọ̀rọ̀ yóò nílé wọ̀ ọ̀rọ̀ yóò nílé wọ̀ kájá dúró kẹ́kù dúró ká wá fìrù ẹkù ká fi lájá lọ́wọ́ láyéláyé káàbàdà ká má rí ní Paul wí gbogbo yín tẹ́ jẹ́ ọmọ Tinubu tí gbogbo yín tẹ́ ń lá ìdí Tinubu tẹ́ ń kó ìgbẹ́ jẹ ẹ wo àwọn oníkẹ́ má lá ìgbẹ́ Tinubu àwọn oníkẹ́ má lá fúrò Tinubu ẹ kàn jẹ́ ẹ fi àyè gba ìran mi ìgbésí ayé tí ẹ̀yin ọmọ Elégùṣì Tinubu àti ìyàwó àtàwọn ọmọ ẹ̀ Babájídé Sanwó-Olú Mákindé Àkẹ́tì Akérèdọ́lù àti Abíọ́dún ti Ògùn state gbogbo ayé tí ẹ̀yin àti ìyàwó yín àtọmọ yín jẹ pátápátá gbogbo àwọn ọmọ ìran mi náà lẹ́tọ̀ọ́ sí èyí tí ò bá fẹ́ kí ìran parẹ́ nínú ayé tó bá ti di October 1st rally ẹ̀yin ẹ jáde ká ẹ lọ forí káṣá àwọn tó máa jáde lọ́jọ́ ìwà lẹ́wọ̀n ní ìkọ̀kọ̀ ẹ gbúdọ̀ já ẹ̀yin ọmọ ìran aládé ẹ jẹ́ kí wọ́n wá àtàkì yín but defend yourself ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ júnà àti gbogbo yín pátápátá tẹ́ bá sọ pé lọ́jọ́ yẹn ẹ fẹ́ àtàkì ẹ fẹ́ gbógun tì wọ́n ẹ gbọ́ o tẹ́ ẹ bá fi nǹkan ha wọ́n lára tí èkánná yín bá ha wọ́n lára ẹ má jẹ́ kẹ́jẹ̀ tẹ̀ sílẹ̀ ńbẹ̀ o tí ìkankan lára àwọn ìran mi tí ó bá ní ìkọ̀kọ̀ tó há lára tí ẹ̀jẹ̀ bá kán sílẹ̀ lásán ìran yín mẹ́rin la ó fi di ìran yín mẹ́rin la ó fi di tí ẹ̀jẹ̀ bá kán sílẹ̀ pẹ́rẹ́ ìran yín mẹ́rin òun la ó fi di wá ṣùsì nínú ìran ẹ àti kò jẹ́ kí àwọn ìran mi kó ṣe nǹkan tó fẹ́ ṣe wọn ò ní yín lára o wọn ò ná wá bá yín jà wọn ò ní ká má ṣe wọ Nàìjíríà ẹ ṣe ti yín ká ṣe ti wa àwọn ò ní ká da Nàìjíríà rú àwọn ò ní ká sọ pé kò sí wọn Nàìjíríà àwọn ọmọ ìran aládé ọmọ Odùduwà àwa sọ wípé àwa ò sí pẹ̀lú Nàìjíríà mọ́ àwa ń lọ lọ tiwa kò ń ṣogun kò ń ṣèjà àti overdeal fún now àti deal and we are going à ń lọ sí ilẹ̀ ìlérí wa ní orílẹ̀-èdè tí bàbá wa tó fi wá sí tó tẹ̀dó fún wa àti àwọn nǹkan àlùmọ́nì wa ẹ̀tọ́ wa gbogbo ẹ̀ la fẹ́ gbà padà
a fẹ́ gbé gẹ́gẹ́ bí ọmọ aládé tí a jẹ́. Bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá wá rí ẹnikẹ́ni nínú yín tó bá lóun ò ní fẹ́ gbọ́ òun ò ní fẹ́ gbà, ilẹ̀ alanu á gbé wọn mi tìpìlẹ̀. Ẹ má fojú di ọ̀rọ̀ yìí o. Ìwọ tó o bá mọ̀ pé o fẹ́ sọnù máa yé lára, má gbógun ti ìran mi come 1st October. Ẹ fi wọ́n sílẹ̀ kí wọ́n ṣe tí wọ́n wọ́rọ́wọ́. Wọn ò bá ti jà wá, bẹ́ẹ̀ ni wọn ò bá togun wá. Wọ́n ṣe tí wọ́n wọ́rọ́wọ́ ni. Èmi kò tilẹ̀ wá bí yín ẹ̀yin tẹ́ ń pariwo 68 Nigeria at 68 celebration. You should be ashamed of yourself. Ìwọ tó yẹ kó máa sunkún ipe come Thursday Nigeria máa pé 60. Tó yẹ kó bú sẹ́kún kọ́ ní kí ló ṣe kó sọ pé ayé ẹ ló lu. Ṣé irú ìwọ tó jẹ́ pé o ní you are BSc holder, master degree holder. Hey! Ìwọ tó kọ́ iṣẹ́ tó mọṣẹ́, ìwọ tó jẹ́ nurse, ìwọ tó jẹ́ ọmọ níbi níran. Nàìjíríà wá pa yí ẹ̀dà, ó sa yí ẹ̀dì rádaràda. Ìgbésí ayé tí ó yẹ kó gbé Nàìjíríà wá tún ilé ayé ó fọ́ọ̀sì òdì kejì ilé ayé tó yẹ kó gbé, wọ́n fọ́ọ̀sì ẹ̀ fún ẹ, ó wá ń gbé forcefully. Ìwọ yẹn ló sọ pé ó fẹ́ celebrate Nigeria at 60. Grey and white tó fẹ́ rán tó fẹ́ fi ya fọ́tò lọ́jọ́ ẹ̀ tó fẹ́ fi post tó fẹ́ gbé sórí social media. Owó ẹ̀ ò ní o. Ìwọ sister mi, ó mọ iye how many sum tó bá ṣe kó lè rí aṣọ yẹn wò. Wàá ṣe àìmọye sum. Wàá ṣe 3 sum, wàá ṣe 4 sum, wàá ṣe 5 sum dánwò. Wọ́n á rún ẹni rúnrún, wọ́n á gún ẹ ní à. Kó o tó rí owó láti ṣe kí ni ra green white grey yẹn. Àti picture tó fẹ́ lọ yà ní studio yẹn kó tó rí owó ẹ̀, wọ́n á ti rún ẹ ní à, wọ́n á jọ ẹ ní à. Brother mi, brother Jigolo, abẹ́rẹ́ obìnrin nìkan ló dẹ̀ ṣaṣẹ́wọ́ Nàìjíríà, gbogbo yín ti dolóṣó àtọkùnrin àtobìnrin. Ẹni yára lògùn gbé lọ́rọ̀ situation relationship Nàìjíríà because àwọn sisters mi togun ni àwọn gan nísìn wọ́n ti gbọ́, wọ́n ti mọ̀ pé àwọn ọkùnrin ń lò wọ́n ni, àwọn gan ti na ẹsẹ̀ síta togun ni. Ẹ wo àǹfààní ìwọ tó ń gbọ́ mi tó sì ń wò pé bí o fẹ́ lọ́jọ́ ẹ̀ Nollywood, máa advice ẹ má lọ́jọ́ ẹ̀ Nollywood tó bá mọ ẹgbẹ̀dì ológun tí o bá lè gbé nǹkan mi má lọ́jọ́ ẹ̀ Nollywood o because orí Nollywood tó ń wò lọ́ọ̀kan yẹn lẹ́yìn kó wà lórí YouTube kó rọra máa wo nǹkan tó fẹ́ wò, ogun ayérayé ní Nollywood o. Àṣàsí burúkú, èdì burúkú, kò sí nǹkan tó ń fi ń bára wọn jà, kò ń ṣe lọ́kùnrin nìkan o. Àwọn ọkùnrin yóò tiẹ̀ wá pọ̀ lọ títí láàrin àwọn sisters wa ní o. Ẹ gbàgbé ojú mèremère tá máa rí nínú àwọn movies wọn tẹ́ máa wò yẹn o. Ṣé àmọ́ pé wọ́n ti lo gbogbo makeup ilé ayé tán, wọ́n ti gbé gbogbo ẹ̀, you understand? Ẹ wá máa wo pé kinní kan ó jẹ́ má lọ tẹ́rí sí kórìí ẹ̀ má lọ pa, má lọ tẹ́rí sí kórìí ẹ̀ má lọ pa. Àtàrí àjànàkú ní Nollywood kì í ṣẹ̀rù ọmọdé. Ìwọ tí o bá ní ìyá má lọ, ìwọ tó bá ní ìyá ni kó lọ Nollywood tó máa bá ẹ sákiri. Ṣé ti rí nǹkan tó sọ lé ayé dà? Ṣé rí nǹkan tó sọ àwọn èèyàn mi dà? Ṣé rí nǹkan tí wọ́n sọ àwọn èèyàn mi dà? Wọ́n sọ àwọn ọmọ mi di dákúdà. Ẹ bá yé wọn jẹ́. Ẹ sọ kádàrá wọn, ẹ sọ di nǹkan míì. Ẹ wá bà ilé ayé jẹ́ gbé igi ìkorò wá ń wù. Ó wù títí ó wá ń so, wọ́n wá ń jẹ láti ìran dé ìran ní ìlú ibi tí ẹ ti bá yé wọn jẹ́ dé. Bàbá àti ìyá tí ìyàwó lóyún, ọkọ tó fún ìyàwó ẹ̀ lóyún, tó ní oyún fún oṣù 9, ó gbé kìkìkì ó bí ọmọ náà. Ní ìgbà tí ìṣẹ́ àti ìyá bá wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu, wọn ò mójú mọ̀yà tí ìyá àti bàbá tó fi gbé ọmọ ta ní 150,000 naira. Mo bi ẹni kí ni o rò pé 150,000 naira kí ló lè ṣe nínú ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀? Bọ̀ ọkọ àti ìyàwó ìyá Nàìjíríà jẹ wọ́n débi wípé wọn ò bẹ̀ṣùbẹ̀gbà láti ta ọmọ inú wọn. Ọmọ àkọ́kọ́. Nàìjíríà frustrate àwọn ìran mi débi wípé ẹ̀jẹ̀ ènìyàn ò jọ wọ́n lójúmọ́. Bàbá ń fọmọ ṣòwò, bàbá ń fi ìyàwó, ọkọ ń fi ìyàwó ṣòwò, ìyàwó gan ń fi ọkọ ìṣòwò àtọmọ ẹ̀. Àwọn ọmọ ìran mi wá di nǹkan míì kalẹ̀, wọ́n wá di nǹkan míì, kò yé wọn mọ́, wọ́n wá di rádaràda káàkiri àgbáláyé. Nigeria government ẹ bá yé àwọn ọmọ ìran mi jẹ́, wọ́n sá kiri káàkiri orílẹ̀-èdè àgbáláyé, wọ́n wá lé wa kiri, wọ́n lé wa bí ajá tó légbé lára, wọ́n lé wa bí HIV person. Ẹ wá sọ wọ́n dalẹ̀ nílùú wọn rílé ayé gbé. US náà máa bánu wọn, àmọ́ tí UK máa sọ, àmọ́ ilẹ̀ ọ̀la tó lè mọ́ ní Germany. Ẹ wo Dubai tí gbogbo yín tún sá lọ.
ní Dubai ẹjọ́ nítorí Ọlọ́run wọ́n tún ti lé wọn pé kẹ́ má wá mọ́. Gbogbo orílẹ̀-èdè ẹ wo South Africa wọ́n ní kẹ́ kúrò nílùú wọn. A tún lọ sí Ghana wọ́n tún dé Ghana àwọn Ghanaian tún ní kẹ́ kúrò nílùú wọn. Ẹ wá fi ìyà jẹ ìran mi, ẹ wá san wọ́n dáradára, ẹ san wọ́n dàrédèrèdè, wọ́n wá sá kiri, wọ́n lójú oorun, wọ́n ní fọkànbalẹ̀. Àwa tá wà nílùú òyìnbó gan a lè fẹ̀dọ̀ lórí òróró. Gbogbo problem family wa ní Africa, we shoulder it all. We can't live our life the kind of life we want to live. We cannot live it. Àìmọye brothers wa ní ò lè gbéyàwó sílé nítorí pé òní pillar of the house. Àìmọye àwọn sisters mi wọn ò lè bímọ mọ́lẹ̀ nítorí wúùbù wọn ti yẹ̀ níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ aṣẹ́wó kiri wípé kán lè rí owó láti fi ránṣẹ́ sí àwọn ẹbí wọn ní Nàìjíríà. Púpọ̀ nínú wọn ò lè bímọ mọ́ wọn rọ́kọ fẹ́ wọn sílé ayé wọn ti lu ẹ̀bá ayé wọn jẹ́ ẹ̀rún ayé wọn ẹ sọ wọ́n dìdàkudà. Adeyemi says, I'm suffering in Libya. I know. Yo, Yorùbá yo bí iná alẹ́. Yorùbá rúrúrú bí omi òkun. Yorùbá bàbá ni bàbá ṣe. Yo, Yorùbá ronú o. Wọ́n ní ẹ̀yin Yorùbá yo bí iná alẹ́ bright bàjẹ́. Wọ́n ní ẹ̀yin Yorùbá rúrúrú bí omi òkun. Wọ́n ní ẹ̀yin ìran Yorùbá bàbá ni bàbá ń ṣe. Kí ló dé tí ọmọ aláṣọ yín wá wà kísà tọmọ ẹlẹ́ran yín wá ń jẹ gbogbo. Ẹ̀yin ọmọ ìran aládé tí ó yẹ kí ẹ mú àlejò tẹ́ máa gba àlejò mọ́ra tẹ́ máa bọ́ àkísà lára àlejò tí ẹ wàṣọ gidi fún wọn. Ẹ wá di ẹni tó ń wà kísà tó ń jẹ gbogbo. Ẹ wá di ọmọ aláìnílé aláìlọ́nà tẹ́ ń ṣáná ní kiri àgbáláyé. Àwọn sọ fún ẹ pé kò fọwọ́sowọ́pọ̀ ká dá ìran Odùduwà sílẹ̀. Abẹ́yìn ò mọ̀ pé púpọ̀ orílẹ̀-èdè àgbáláyé yìí tó jẹ́ wípé àwọn ọmọ kóòtù òjíire wà ń bẹ̀ yálà àwọn tó ti kó lọ lẹ́rú láti ìrandíran ni tí wọ́n padà realize pé they are from ìran ilẹ̀ Yorùbá. Púpọ̀ nínú wọn náà ti ṣetán láti padà sílé. Abẹ́yìn ò mọ̀ ní àìmọye wọn wọ́n sùn lọ yálálú ní ìlú Amẹ́ríkà, ẹ lọ sí Brazil, ẹ lọ sí Haiti, àìmọye káàkiri orílẹ̀-èdè àgbáláyé, ẹ lọ sí Portugal. Àwọn tí wọ́n pè mí tí mò ń bá sọ̀rọ̀ ní àgbàlagbà tó ń sunkún. Ọkùnrin àwọn àgbàlagbà wọn bú sẹ́kún. Àwọn tí fẹ́ lọlé lóòótọ́ àwọn ọmọ ìran fámìlì tó ti jáde ṣùgbọ́n Yorùbá ni wọ́n dẹ̀ ṣetán láti padà lọ sílé. Àwọn yẹn ni wọ́n wá sọ pé rárá ká má jẹ́ kó wá sílé. Wọ́n wá sílé. Ilé koko níta gbé. Ilé koko níta gbé. Ẹ̀yin ọmọ ìran Oòduà káàkiri orílẹ̀-èdè àgbáláyé ẹ dìde o, ẹ dìde lórí ẹsẹ̀ yín. Ẹ má sùn o, ẹ má sùn. Ẹ má sùn tẹ́tẹ́rẹ́. Gbogbo tó bá máa gbà ní àsìkò yìí òun ni kí ẹ̀yin àti èmi ká jọ fún nítorí wípé tí a bá ṣèrèwẹ̀sì ọkàn nítorí wípé tó bá gbógun tì wá tó bá challenge wa tá a bá lọ jọ wá sílẹ̀ ó tún lè tó another 100 years ká tó tún lè rí irú opportunity tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Wá wo ìran mélòó nínú àwọn ìran rẹ tó ti máa jẹ kọ́ńgẹ́ ìyà kó tó pé 100 years again. Ó jẹ́ dìde lórí ẹsẹ̀. Tí wọ́n bá mọ rọ́pa ọmọ tó bí sábúrọ̀dù ò mọ rọ́pa o. Tó o bá mọ gbọ́n dá pé kò pretend. Ọmọ tó bí sábúrọ̀dù kò mọ bó ṣe pretend. Jọ tí ogun bá dé ní country bí tó wà tó bá ní pé kó ní kálukú máa lọ sí ìlú ẹ̀. Ṣé àwọn ọmọ tí mosquito ò jẹ́rí ló fẹ́ gbé lọ sínú mosquito ni? Ìgbésí ayé tó ń gbé bí ẹni pé kò jọ ẹ́ lójú ní abroad. Olówó fucking billionaire ló ń gbé ní Nàìjíríà. Ẹ jẹ́ ká dìde ká jà fún àwọn ọmọ wọ̀nyí. Àìdìde nísìnyí kò jà fún àwọn ọmọ wọ̀nyí ẹlẹ́dàá wọn á bí ẹ gẹ́gẹ́ bí ẹlẹ́dàá tiẹ̀ bó ṣe ń bi àwọn òbí ẹ yálà wọn náà láyé àbí wọ́n ti lọ sọ́run. Ẹlẹ́dàá ń bi wọ́n wípé kí ló dé ìyá mi bàbá mi kí ló dé tẹ́ ẹ dìde lásìkò kí ló dé tẹ́ ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe tẹ́ ẹ fi jẹ́ kí irú ìyá báyìí ẹ wáyé mi. Ẹlẹ́dàá ẹ ń bi wọ́n àbí ó mọ̀ pé gbogbo ìgbà tí ẹ̀fọn bá ti jẹ ní Nàìjíríà àbí ooru mú ẹ lóru tó oorun dùn mọ́ ẹ
tí ó jẹ́ àsìkò tí oorun wọ̀ ẹ́ lára tó yẹ kó máa sùn, ìgbà yẹn ló ń fẹ́ atẹ́gùn sára. Àbò jí láàárọ̀ òwẹ̀ owó tó mọ́bí tó yẹ kó gbà lọ, kò sí iṣẹ́, bàtà ti jẹ, kò sí 1 naira nínú àpò ẹ. Your generation has failed you. Your government has failed you. Everything has failed you as a Nigerian. That is why you don't need to come out come October 1st to come and celebrate anything. There is nothing to celebrate come October 1st as Nigeria at 60. Mo bi ẹni at Nigeria at 60, kí ni achievement yẹ? Kí ni nǹkan tó ti rí? Ṣé ilé ìwé tó lọ tó padà jáde tó rí iṣẹ́ tó yẹ kó ṣe ni? Ṣé at 60 mọ́tò tó ń rà ó last lọ́wọ́ ẹ̀ torí ojú ọ̀nà lábàájẹ́ fún ẹ, kò sí ojú ọ̀nà kankan? Every 4 years no man renew contract. Every 4 years no man renew contract ojú títì tó bá gbé fún government ìsìn. After 4 years kò ní parí ẹ̀ o. After 4 years the new coming government àwọn náà tún ṣe the same thing fáwọn tí wọn. Síbẹ̀síbẹ̀ náà títí tó fi pé 60 years kò sí kankan tó rí tó padà rí ṣe. Mo bi ẹ́ Nigeria 60, ṣé omi ló ṣí nínú bathroom ẹ tó ń ṣí ni, àbí o kò wọlé o wọnú kitchen ẹ o kàn ṣí omi ó ń ṣí láì jẹ́ pé o gbé bọ́ọ̀ sínú ilé ẹ tó ń ràn ọ̀nà ìfúnra lára ẹ? Ṣé ìyẹn ló fẹ́ fi celebrate Nigeria 60? I'm asking you. Torí pé mi mọ̀ nǹkan tó dùn nínú ẹ, ìwọ tó yẹ kó dìde lọ́jọ́ yẹn kó mú aṣọ, kó wọ aṣọ tó ti gbó nínú àwọn aṣọ ẹ, kó ṣú gèlè mórí, kó dé fìlà tó ti ṣá, kọ́ ní kí ló ṣe tó múra bẹ́ẹ̀ kó ní òun ṣọ̀fọ̀ Nigeria 60. Ọ̀fọ̀ Nigeria 60 kò ń ṣe celebration ló yẹ kẹ́ ṣe at that Thursday fún Nigeria. Ọ̀fọ̀ ló yẹ kẹ́ ṣe ló yẹ kẹ́ mọ̀nù Nigeria. Nigeria is a dead country. Iṣẹ́ ló yẹ kí gbogbo yín kẹ́ kárí sọ, kẹ́ máa banújẹ́, kẹ́ máa sunkún, kẹ́ fọwọ́sowọ́pọ̀, kẹ́ wá wò bóyá gbogbo àgbáláyé máa wò wọ́n ṣàánú yín àbọ̀ ní ṣàánú yín. It's a big weapon for you don't know. Ẹ jáde síta, ilé ìlè jáde síta, wọ́n á mú yín, mo bẹ́ẹ̀ ni. That is another opportunity for you láti fi ẹnu ẹ hàn ní ọjọ́ yẹn again. Fún gbogbo orílẹ̀-èdè àgbáláyé, gbogbo àgbáláyé yìí ni wọ́n ti mọ̀ pé come October 1st, Nigeria máa celebrate Independence Day. Jọ̀ọ́ má jẹ́ kí a celebrate Independence Day tọdún yìí kí gbogbo àgbáyé lè mọ̀ pé kí ló dé. Nigeria citizen wọ́n celebrate Independence Day wọn ní ọdún yìí. Kí ló ṣẹlẹ̀? Kí CNN wá bá wa gbé, kí Àjẹsára gbé, kí Sahara gbé, kí gbogbo àgbáyé kí wọ́n gbé wípé àwọn Nigeria citizen wọ́n ṣọ̀fọ̀ 68 Nigeria on earth. Nǹkan tó yẹ kẹ́ ṣe nìyẹn. Ìbẹ̀lẹ̀ yìí kan ti sọ pé wọn hòtẹ́ẹ̀lì kan, àwọn olóòtẹ́ẹ̀lì kan torí owó tí wọ́n tó fẹ́ pa tí wọn mọ̀ báyé yín ti rún, bóyá o jẹun lálẹ́ alẹ́ sùn, bóyá òun kan ṣe wọn ò fẹ́ mọ̀. Àwọn yẹn organize wọn ní sí Nigeria 60 party. Wọ́n ní àwọn organize kìíní kan come eléré kan musician kan ló ń bọ̀. Musician gan tó yẹ kó mú orin arò sẹ́nu. Ẹ̀yin musician lẹ́ akúmọ̀ mojú níbi ẹja òkú Èkó. Ẹ̀yin tó yẹ kó jẹ́ pé ọjọ́ yẹn orin arò ló yẹ kẹ́ mú sẹ́nu, kẹ́ bẹ̀rẹ̀ sí ní kọrin orele o Nigeria rele o, orele o Nigeria rele o, kẹ́ mú orin ọ̀fọ̀ kẹ́ kọ fún Nigeria torí Nigeria ti kú, kẹ́ sí re ìwàlẹ̀ àṣà. Ẹ̀yin yẹn lè wá sọ pé kíní kan so person is coming to come and play. Davido máa wá play. Davido máa play because ó ní iye tó owó èèyàn tó lò tẹ̀ tó ní kó wá kọrin bẹ́ẹ̀. Bàbá ṣì ni ọ̀rọ̀ owó là ń sọ yìí. A wá kọrin. Ìyà ò jẹ Davido. Ọmọ olówó ni, ọmọ bàbá olówó ni ó bí o brother mi. Wọ́n máa gbádùn lọ sí ẹja rẹ̀ nǹkan kan ò ṣe é. Ilé ló bówó. Àwọn popsi ti yín wọ́n ti ṣe gbogbo ẹ̀, you know. Everything, everybody, okay. Bàbá ọ̀tẹ̀ dọ́là, egúnṣẹ́ ni jẹ́jẹ́ mutí, ọmọ jẹ́jẹ́ fúnra ẹ̀. Mo kàn tí ẹ̀ láìkè òun tọ́jú àwọn ọmọ ẹ̀. Abẹ́ẹ̀rí báyìí sẹ́yìn èèyàn mi pé ajá mọmọ ti ẹ̀ fún lọ́mú. Ọmọ tó mẹ́lọ mí ìbújẹ. Gbogbo owó Ferrari tẹ̀ káwọn ọmọ ṣọpẹ́ nígbà tí bàbá ọ̀tẹ̀ tí ó wù títí tí ò mọ̀ nǹkan tó fẹ́ ṣe mọ́. Mọ́tò ti kúnlẹ̀ nínú ilé wọn rí nǹkan fi mọ́tò ṣe mọ́ o. Ó kàn wò lọ́jọ́ yẹn náà ni kò kàn mọ̀ nǹkan tó fẹ́ ṣe. Ó lóun fẹ́ kó àwọn ọmọ òun yẹ ẹwọ́nú mọ́tò kò fa àwọn ọmọ ìṣeré. Well done bàbá dáadáa.
ìgbé ẹ̀kọ́ ra yín wọnú mọ́tò mo fẹ́ lọ ṣe shopping fún yín àwọn máa ń wá òwe pé shopping aṣọ àbí bàtà ó máa gbé wọn débẹ̀ bẹ́ẹ̀ Ferrari ayérayé ni tí ẹ rọba ṣásìsì mẹ́ta ní kọ́lọ̀ kan fẹ́ nìkan mo bí ẹni wo tó ń gbọ́ mi tó ń wò mí ṣé ìgbésí ayé bẹ́yẹn ò tọ́ sí ẹ owó tó fi ń ra Ferrari owó crude oil náà ni gbogbo wa lájọ mọ̀ owó tó tán sí ìran ẹ nìyẹn ó làwọn ọmọ tí wọ́n lọ Monaco lórí odò wọ́n máa fi ayé hàn yín bí bó ṣe yẹ kẹ́ ṣe live ìgbésí ayé tó yẹ kẹ́yìn náà tẹ́yìn náà lẹ́tọ̀ọ́ sí tó yẹ kẹ́ live àwọn wa máa live ẹ̀ wọ́n á tún máa gbé sórí social media wọ́n á máa fi yàn yín lójú pé you see your life can't you see my life is better than yours do you see the kind of life I'm living a very beautiful life ọmọ oníyà ni ẹ o wo mi ní Monaco wo Ferrari tí bàbá mi ṣẹ̀ṣẹ̀ rà bàbá tó ń bọ̀ láti US àtọmọ tí wọ́n gbé jẹ́ẹ̀tì tí wọ́n gbé odidi jẹ́ẹ̀tì lọ sí Ìtàló tí wọ́n ní stopover ní Ìtàló láti lọ ra ice cream Ìtàló ó ní wọ́n sọ pé kinní kan àwọn sọ fún yín pé dìde jà fún ẹ ìwọ wá sọ pé ra wọ́n Nàìjíríà kọ́ wọ́n Nàìjíríà my foot àwọn tó ń kówó Nàìjíríà jẹ wọ́n dìde wá sọ̀rọ̀ pé wọ́n Nàìjíríà ẹ̀yin tẹ́bi ń pa wọn ò fún yín lówó ẹ̀ níṣẹ́ ayé yín ò lójú bẹ́ẹ̀ síkì kò sí kankan fún yín ẹ̀yin lẹ wá bọ́ síta tẹ́ ń pariwo náà Nàìjíríà torí 2000 naira you should be ashamed of your life ojúgbà mi ti fún ìrántí ẹ ẹbí tó o ti jáde is a disgrace anybody tó bá jáde tó sọ pé ọmọ Oòduà lòun òun ò believe nínú Odùduwà nation òun fẹ́ wọ́n Nàìjíríà wàláhì you are a disgrace to your family ìṣe ló yẹ ká wá ìran yín ká wá ẹbí yín kò yẹ kí ọmọ ìran aládé kankan kó bá ìran yín ṣe mọ́ nínú ayé. Okay, Judge Olayode, you yourself, what step have you taken to fight those oppressors that oppressing you and your family? Wọ́n oppress me. Look at me very well, my dear. Show you pé mo joyo tí ọkọ lè oppress. Oppress me ti. Ọmọ. Judge Olayode, ara òpònú yín nìyẹn. Ìwọ náà oppress ìwọ ló wà ní Nàìjíríà, ìwọ nìyà ń jẹ. You see your life? They are oppressing you and your generation. Ìwọ wà ń bẹ̀ kó máa bí mi. Gbogbo yín lẹ wá fẹ́ polówó pátápátá ẹ wá máa ṣe kúbẹ́kúbẹ́ lọ́dọ̀ àwọn ọmọ ọ̀tẹ̀ gbogbo yín àtọkùnrin akúmọ̀mọ́jú dì yín àtọkùnrin àtobìnrin yín gbogbo yín á máa ṣe gbogbo yín fẹ́ belong ẹ fẹ́ clinch náà ní nǹkan kọ́ lè sọ pé ẹ̀ ń bọ́ ọmọ olówó rìn ṣé yẹn ni problem ayé yín ṣé àti jẹ́ ọ̀rẹ́ ọmọ olówó là ń sọ ni àbí kí ìwọ gbogbo gbé ìgbésí ayé tó ní ìtumọ̀ máa ròyìn pé Nàìjíríà lè fún ẹ ní ìgbésí ayé tó ní ìtumọ̀ Odùduwà nìkan ló lè ṣe é. fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń béèrè Sister Dara tábà gbọ́ Odùduwà náà ṣé kò ṣe the same people iná náà máa jack ẹ̀ mọ́ wa lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ nígboro ẹnu ẹ̀ so ìwọ àti èmi àájà ìjà tó yẹn Ọlọ́run á padà wá gba ilẹ̀ wa fún wa gba ìran wa fún wa ìwọ àti èmi àtúnlájú wa kalẹ̀ báyìí àwọn tí wọ́n ṣe Nàìjíríà yamayama tó bá yé gbogbo nǹkan jẹ́ àtúnwá sọ pé àwọn olókùn tó fẹ́ gbé síbẹ̀ Adi tí ìwọ tó pẹ̀lú láti ja ìjà yìí tó padà wá sí ìmúṣẹ tó bá lọ gbà lọ́jọ́ náà nígbà náà àwa ò ní lè gbà ẹ̀yin gómìnà olè ẹ̀yin sẹ́nétọ̀ gbogbo yín tẹ́ gbàdúgbòdè fún wa tí ọ̀rọ̀ wa ò jọ yín lójú ẹ̀yin House of Rep tẹ́ jókòó síbẹ̀ tẹ́ ìṣe kankan torí owó tẹ́ rí jẹ́ bẹ̀ torí epo tí wọ́n ń kó fún gbogbo yín àdẹ̀gbọ́ ẹ̀yin lọ́balọ́ba kankan tẹ́ ìṣìkan tẹ́ ìṣagídí àti gbúrò yín ṣebí torí block oil náà ni ṣebí torí crude oil tó ń fún yín ní block káàkiri torí epo yẹn lẹ̀ ṣe fẹ́ bọ́ síta torí pẹ̀ ń rówó gọbẹ̀ yín bẹ̀ ó ṣe fún yín tí ọ̀rẹ́ ẹni bá jalè ó ṣe là ń wí. wọ́n pe Nàìjíríà kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́ àwọn tí wọ́n ní Nàìjíríà gangan tí wọ́n believe pé they are born to rule ẹ jẹ́ ń fún yín lórúkọ tó ń pè Fulanigeria náà pè é Fulanigeria yes Susan Jackson kò sí there is nothing like Nigeria Fulanigeria ní
Naija ń jẹ́ ìsìn tó bá ti fẹ́ sọ̀rọ̀ pé Nàìjíríà ìwọ kò sọ Fulani Nigeria, that is Nigeria for you. Ìjáde October 1st ní kẹ́ lọ gbébọn, ní kẹ́ lọ dalé onílérú, ní kẹ́ fi jalè, ìwọ́de wọ́rọ́wọ́ wípé àwọ̀ ò ní ìyá mi ìyá ọkọ láì káàbọ̀. Ìwọ́de wọ́rọ́wọ́ ni a sọ pé kí Nàìjíríà pín o, a sọ pé kí Nàìjíríà Fulani Nigeria kó má jẹ́ Fulani Nigeria mọ́ o. A kò sọ wípé àwa o gẹ́gẹ́ bí ọmọ ìran aládé o yàtọ̀ fún àwọn ọmọ àlè àárín wa, àwọn ọmọ àlè àárín wa tó máa padà gbàbọ̀dẹ̀ fún ìran yìí again. Ẹ jẹ́ ká ikúkú máa bá ìran Fulani Nigeria lọ, ẹ jẹ́ ṣáà ti yọ̀ǹda wa. Tẹ́ bá sọ pé àpò àwa kò fẹ́ pọ̀. Kékeré ni but mighty. Ẹ̀yin ọ̀dàlẹ̀ bá lè kú, ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ, gbogbo yín tẹ́ máa padà gbàbọ̀dẹ̀, ẹ kúkú tẹ̀lé Fulani Nigeria yín. Ẹ fẹ́ wọ́n mọ ìran Odùduwà sílẹ̀. Ẹ̀yin local government workers, ẹ jẹ́ dìde lójú oorun yín. Ìyà ń bọ̀, ìyà tó ń bọ̀ 2023 election lẹ́yìn ṣe pariwo. Ìyà tí ó wà ní Nàìjíríà ní last year, ẹ̀yin compare Nàìjíríà last year mọ́ ti yẹ yìí. Kẹ́ wá wò pé ìyà tó wà ní ṣe rí next year ó tún máa worse ju ti yẹ yìí lọ. Màmá Rẹ̀mí Tinubu, ó ga o. Àwọn abiyamọ wà láyé bẹ́ẹ̀ ni àwọn abiyagbá wà mà. Èwo lẹ́yìn wà ń bẹ̀ o Màmá Rẹ̀mí Tinubu. Ṣé abiyamọ ni yín ni àbí abiyagbá? Wọ́n jẹ́ kó yé wa wípé wọ́n lè burú, wọ́n lè rorù. Ẹ̀yin àti Florence Ajimobi, wọ́n lè korò, wọ́n lè kan. Wọ́n lè láàánú èèyàn. Wọ́n ní bí owó ṣe pọ̀ tó lọ́wọ́ yín, ẹ tún máa ń fẹ́ gbà lọ́wọ́ aláìní kún títí yín ni. Màmá Rẹ̀mí Tinubu kódà wọ́n ní ṣọ́ọ̀ṣì ibi tẹ́ wà, wọ́n lè ti sọ mo tẹ̀ rí ẹ pé ẹ ti di pastor àbí evangelist. Wọ́n ní ṣọ́ọ̀ṣì ibi tẹ́ ti ń worship gan pàápàá, wọ́n lẹ́yìn lẹ́ ńlá lé wọn lọ́wọ́ bẹ̀, nǹkan tẹ́ bá ní àṣẹ tẹ́ bá pa ló máa mú wọn. Wọ́n ní ṣe lẹ́ ń gùn wọn nínú ṣọ́ọ̀ṣì yẹn gàràgàrà tẹ́ ń ṣe bí ọlọ́ba bẹ́ẹ̀ nípa ẹ̀yin gangan ní Jesus Christ tí wọ́n ké pè bẹ́ẹ̀. Mo ní kí ló dé ẹnìkan yìí jẹ́ kí lẹ́ fẹ́ ọkọ ṣe ẹ̀yin náà tún ṣe ẹ fúnyàn kan ṣe. Màmá Rẹ̀mí Tinubu ẹ fúnyàn kan ṣe. Mo rẹ̀ pé third time yín ni àbí fourth time as a senator ẹ kò dẹ̀ sọ́dọ̀gún ìdílé ó dẹ̀ da. Ẹ wò ẹ má tiẹ̀ kúrò ńbẹ̀ mọ́ Màmá Tinubu. Ẹ máa lọ ẹ̀yin lẹ́ni Fulani Nigeria, ẹ máa ṣe lọ. Ẹ kúkú jókòó síbẹ̀. Bí ẹ tẹ́ bá máa ṣe bí 68 lẹ celebrate. By the time tẹ́ bá máa wọ 80, 90. Bí tí ẹ bá lè darí mọ́, bí Màmá I don't know. Kí ló dé tó jẹ́ pé gbogbo àwọn èèyàn láti ọ̀dọ̀ Tinubu go Jagaba ẹ ti ká lọ sí jù ẹ dájú. Ṣadé Tinubu ìyálọ́jà gbogbo ilẹ̀ Yorùbá, wọ́n lé ẹ̀kan ẹ̀kọ́rò, wọ́n lé rorò bàjẹ́, wọ́n ní òkú rorò níyín, wọ́n ní ẹ ní ìkà burúkú, wọ́n lé ní àwọn, wọ́n ní aradẹ́ẹ̀tì wà lọ́wọ́ yín, wọ́n ní ẹlẹ́ṣẹ̀ níyín, wọ́n lé ẹ̀mọ́ gbà. Wọ́n lé ẹ̀kọ́ máa fọwọ́ lágbẹ́ everybody lójú nílẹ̀ ti korò jù, wọ́n lé ti burú jù, àpáàrà níyín. Mo ní kí ló wá mú yín korò tó le tó yẹn. Owó ẹ ti kówó, gbogbo property ẹ ti gbà, gbogbo ibi tó yẹ káwọn èèyàn wà ẹ̀yin lẹ wà ńbẹ̀. Kí ló tún wá lè fa ìkorò? Mo ní kí ló tún lè fa akagom aradite nínú owó tẹ́ ẹ ṣiṣẹ́ fún, ṣé ẹ ṣiṣẹ́ fún ni? Ṣé ẹ ṣiṣẹ́ fún ni? Ẹ ṣe nǹkan kan. Ṣábọ̀lẹ̀ ẹ̀fọ́ ni àbílẹ̀ lẹ́nu, ṣókòlẹ̀ gé ni, ṣọ́fíìsì lẹ lọ ni. Ẹ ṣe nǹkan kan. Ẹ mú gbogbo owó, ẹ wà á má yà. Ẹ tún mú gbogbo ara, ẹ mú gbogbo ẹ ṣe kankan, ẹ wálé ayé má yà kankan. Kí ló dé, kí ló ń ṣe yín tí ò ṣe nìkan rí? Yàbí kò ṣe lé ayé téèyàn ká mí kanlẹ̀ tí ò ní rántí nǹkan tó ṣẹlẹ̀ next mo ti lọ nìyẹn ni ré lọ, òun lẹ́yìn wá mú kankan. Ẹ jẹ́ ṣe jẹ́jẹ́ kẹ́sí mẹ́jọ. Bẹ́ẹ̀ bá ṣe wù kẹ́ pẹ́ láyé yìí, wàláhì ẹ pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ.
gbogbo nǹkan tẹ́ wá gbélé ayé ṣe pátápátá tẹ́ bá dọ̀rùn ẹ̀ ó ròyìn tẹ́ bá dọ́dọ̀ bàbá ẹ̀ ó ròyìn o iṣẹ́ tó gbélé ayé ṣe tó bá dọ̀rùn wà á ròyìn àkùwọ̀ nìkan àti iṣẹ́ ọwọ́ ẹ kò ní sí bàbá rẹ níbẹ̀ kò ní sí ìyá rẹ níbẹ̀ wàá wọ̀ tún wàá wò sí ò ní rẹ́nì kankan iṣẹ́ ọwọ́ ẹ á kù ìwọ àti iṣẹ́ ọwọ́ ẹ ẹ wá máa rò ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́ ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́ kò sẹ́nibọ̀dì tó máa rò fún ẹ no lawyer no san nothing hey á kù ìwọ àti Ọlọ́run ó ti gbàgbé wípé bó bá ṣe nǹkan ṣe jẹ́ nílé ayé kó o mú gbogbo yín ẹ̀ kó fi ṣe gold ibi tó ti yàgbẹ́ kó o fi ṣe gold bàtà ẹsẹ̀ kó o fi ṣe gold everything about you kó o fi ṣe gold ìjọ tí ikú bá ti dé ìwọ nìkan ló ń lọ ó kù ìwọ àti ìdájọ́ bíbélì ni a ó fi eru fi eru á sì fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ lẹ́yìn ikú ìdájọ́ nígbà tó bá gbé ẹ dé sàárè bí gbogbo ayé bá ṣe sunkún tó kò sẹ́ni kankan tá kó sínú sàárè ta ni kó sí òun pẹ̀lú ẹ̀ wọ́n á bu eru fún eru ni wọ́n á ní kó fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ gbogbo èèyàn wá máa sọ gbogbo iṣẹ́ tó gbélé ayé ṣe àtẹ́tò rò pé wọ́n rí àtẹ́tò rò pé wọ́n ò rí wọ́n wá máa sọ èyí tá ṣépè fún ẹbẹ̀ pé àkókò túkú ẹ̀ lọ́nà ọ̀run ẹni ẹ̀ sí ìgbà tó kú kí ló ń ṣe láyé sórí tó bá ti fi eru fún eru tó fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ tí oníkálùkù wọn á ní kán da yẹ̀pẹ̀ bò ẹ́ tó bá ti wá sùn ó kù ìwọ nìkan àti iṣẹ́ ọwọ́ ẹ̀ síbẹ̀ oníkálùkù á lọ á kù ìwọ nìkan àti iṣẹ́ ọwọ́ ẹ̀ nínú sàárè kò sẹ́nibọ̀dì tó máa wá sọ pé èèyàn mi ní ẹjọ́ mo fẹ́ help situation jọ mo bí ẹni gbogbo ìyà tó fi ń jẹ àwọn ènìyàn nísìn kí ló máa wá rò ó kí ló máa kù ìwọ kù nínú sàárè tó bá kù ìwọ nìkan tó bá ti wá kù ìwọ nìkan kó tá wọ́n ní tó bá kọ wájú sí ẹkọ tá tó bá kẹ̀yìn sí ẹkọ tá tó bá kù ìwọ nìkan kó tẹ́rọ ara ẹ̀ pa ẹ̀yin èèyàn mi tẹ́ bá fẹ́ pè wọlé ẹ lè máa pè wọlé tẹ́ bá fẹ́ dá sí ètò ẹ lè pè wọlé ẹ jọ̀ọ́ ẹ bá mi táìpù tẹlifóònù nọ́mbà wa ká pín ẹ̀ dáhùn fáwọn èèyàn láti pè sórí ètò ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ gọ́vnà Babájídé Sanwó-Olú come October 1st rally àwọn ọmọ Odùduwà á ṣèwọ́de wa o a ní ẹ̀tọ́ sí ni o a sì jẹ́ citizen ní ilẹ̀ Nàìjíríà o bẹ́ẹ̀ ni o a dẹ̀ mọ̀ pé democracy la practice ní Nàìjíríà government of the people by the people for the people kò kí ṣe ẹ̀yin government officials nìkan ní oore ọ̀fẹ́ láti live a normal life o àwa náà ní o níwọ̀n ìgbà tí nínú pandemic tí ó yẹ kẹ́ ṣe rally election rally yín ẹ ṣe àbínú hello hello ẹ kálẹ́ o ẹ bá wa dá sétò ẹ kálẹ́ àti dára ẹ kú ètò yes sir Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú yín o àmín sir so sẹ́yìn gbọ́dọ̀ ni a gbọ́ yín ẹ má sọ̀rọ̀ yín àgbẹ̀ so nípa ọ̀rọ̀ tí Mr. Sanwó-Olú àríkílẹ̀ ń pè wọ́n ṣe àwọn èèyàn ṣé ẹ̀gbìdì ẹ bá rí wọ́n yẹn ní àwọn èèyàn lára lẹ́kọ̀ọ́ ìnira àwọn èèyàn wọ́n rí ìnira gan-an tẹ́ bá lọ sí under bridge Fálọmọ ẹ máa rá àwọn èèyàn tó máa tó lọ obìnrin àtọkùnrin tó ń retí àwọn tó máa fún wọn lówó àti ìjẹun àti mu that's why so kọ́lọ́ kó ṣàánú fún wa ni o ká ní ìdádúrà gan a níbi Odùduwà gan ìnira ara ni wọ́n gan so nípa ti Tinubu iṣu ẹ wo àdúrà náà la máa gbà kọ́lọ́n bá gba Odùduwà yìí fún wa tó bá ti gbọ́ Odùduwà fún wa mo jáde léni láti lọ káàkiri mo lọ sí Yànàwòrò mo kàn rí ibi táwọn èèyàn ń gbé sọfánẹs ẹlòmíì tẹ́ bá rí ibi tó ń gbé gan àánú wọn máa ṣe yín Ọlọ́run àdúrà la máa gbà tó dùn àbá ti bọ́ sí i so a mọ̀ pé ìyanu máa ṣẹlẹ̀ so ẹ ṣeun bàbá thank you very much sir ẹ ṣe gan ni abẹ́ẹ̀rí báyìí ṣe bí wọ́n ní democracy là ń practice ní Nàìjíríà ni kí ló dé táwa lè bọ́ síta ká sọ̀rọ̀ anybody bá sọ̀rọ̀ ẹ máa gbé wọn kí ló ń bá yìí lẹ́rù Nigeria government you a coward hello caller
Ẹ kálẹ́ sà. Yeah, hello, Yeye Dara. Bàbá mi tó ṣí ọ láti odidi US ẹni tí ẹni tẹ́lẹ̀lẹ́ ẹni yìí ni yín lọ́wọ́ mi. Wọ́n máa ń pè mí from time to time. Ẹ ṣeun gan ni, ẹ kú ànáwọ́ sí, ẹ kú ìfẹ́ yín gbogbo ẹ̀. Thank you very much, I appreciate you sir, God bless you. Ẹ kú ìfẹ́ ọmọ ilẹ̀ Yorùbá o, ẹ ṣe gan ni sir. Àbíjẹ́sù ẹ ṣe gan ni. Àwọn tí wọ́n ń sọ pé kí àwọn tán sọ̀rọ̀ in the diaspora pé káwọn náà wá sílé. Mi rò pé wọ́n mọ̀ pé àwọn tó wà in the diaspora gan ni ò tẹ̀ yẹ kó dá sọ̀rọ̀ yìí rárá because wọ́n ń gbádùn. Iná ò kì í lọ, omi ò kì í lọ, anything ebi ò kì í pààyàn. Mi rò pé wọ́n mọ̀ ṣá, Ọlọ́run má jẹ́ kí yà mọ́ èèyàn lára. Ìyá wa jẹ wá nílé tó pé ó ti wá mọ́ wa lára, ó ti wọ̀ wá lẹ́wù. Òun náà fi rò pé everything is normal. Then tẹ́ bá sọ pé tí àwọn diaspora pé ó yẹ kán wá sílé kán wá jà, which means pé ẹ̀yin kan náà mọ̀ pé ilé ò wà conducive for pé kéèyàn gàgbára ẹ̀. Ilé ò wà conducive. And that is why tí àwọn èèyàn bíi Yèyé Dára bí àwọn àtàndá ọ̀rọ̀ Awíkonko, that is the reason wọ́n fi ń try as much as possible to encourage those of us tá a wà ní Nàìjíríà, to encourage us. Àwọn tí ó dẹ̀ yẹ kó kán tiẹ̀ dáhùn rárá because the situation they are now in their primary environment is very conducive for them. So ṣe ló yẹ ká máa encourage wọn. I'm calling on all Nigerians. Àwọn Yorùbá. I'm calling on all Oòduà sons and daughters. Ká máa encourage àwọn wọ̀nyí. Inú dídùn ló ń mórí yá. Ká máa yìn wọ́n. Ká máa gbóríyìn fún wọn. Nigeria. Nigeria needs change. We need change in that country. We need change, definitely. We need change, but we are not violently. At least, tó bá di October 1 yẹn, ká sọ fún gbogbo àgbáyé mọ̀ pé no, àwa Yorùbá o, at least a fẹ́ kúrò ní Nàìjíríà o. Kì í ṣọ̀rẹ́ mi ò ṣọ̀rẹ́ kò fẹ́ tẹ̀ bẹ́ẹ̀. Àbí ṣógun ni. We are not abusing anybody. We are not causing anybody. We are not fomenting any trouble. Yeah. Sorry. Why did you cry? Táwọn èèyàn máa rò pé àwọn kan máa yìnbọn pààyàn ni o. Àwọn kan máa no, not at all. Etí ò yé mi. Ẹ ṣe gan ni sir. Ẹkúṣẹ́ gan ni, ẹkúṣẹ́. Ọlọ́run àtúbọ̀ máa tún ti ń ṣe o. Ẹkúṣẹ́ gan ni. You're welcome sir. Ẹkúṣẹ́ takuntakun. Thank you sir. Okay. Ẹ ṣe gan. Thank you. Cheers. Hello. Hello. Ẹ kálẹ́ o. Hello, ẹ kálẹ́. Yes sir. Ẹ kú ètò. Yes sir. Ọlọ́run máa pẹ̀lú mímọ́ ọ. Àṣẹ o àtẹ̀yìn náà sir. Ẹ̀jẹ̀ mo kàn fẹ́ dá sí ìpínlẹ̀ but mo kàn fẹ́ ọ̀rọ̀ tó fẹ́ sọ ó máa bá bí orin lọ díẹ̀. Ok, ẹ kọ́. Okay, these people have ruled Nigeria from 1960. Bad leader, wizard, president, senator, governor, House of Representative, chairman, local government, all of them, their propaganda. Naija, we don't tire. Naija, we don't tire. Ó ti sú our leader, David Jekudu Jera. Aunty Dara. Oh. But like only yet. Hello.
ó di wọn tó fẹ́ sọ ẹ ló mà. ẹ ṣe mo láìpẹ́ orin ó tún bàjẹ́ ó lóyin. gbogbo pátá tó rú nàìjíríà fi 1960 gbọ́n ti náà jẹgúdújẹrá ni wọ́n ó tẹ yín bọ́ ó fẹ́ kí àwa youth ká wá unite àwa yorùbá nǹkan tó ṣẹlẹ̀ ń pé àwa táwa ní òkè ń bá aláàmọ́ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà tó bá pé àwọn tó wà nàìjíríà tó máa tánú bá wá sí ìbàyí ojú wọn máa là wọn máa mọ nǹkan tí everybody ń sọ tó bá pàdánù wà nàìjíríà ti náà a lè má ní experience kan tó ń ṣẹlẹ̀ ní lórílẹ̀-èdè wa kó ṣe pé ló máa yé but àwọn àyàtà wa ń lé báyìí náà a máa sọ fún àwọn family wa a máa sọ fún àwọn ọ̀rẹ́ àwọn náà dẹ̀ ń ṣe àwọn náà ń ṣe ẹ̀ báyẹn àwọn ọ̀rẹ́ náà máa sọ fún àwọn tí wọ́n mọ̀ pé ẹlòmíì ò tí ì mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bọ́ kó ṣe pé ló ní íńtánẹ́ẹ̀tì láti máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ because nǹkan tó ń ṣẹlẹ̀ sìn ibà gan ni àwọn tó ń jà fún nàìjíríà jù àwọn tó wà ní òkè òkun ni ó ti yín àwọn tó wà ní. wọ́n máa sọ fún wọn pé nǹkan bá yóò pẹ́ lómi ò tí ì gbọ́ pé bóyá wọ́n fẹ́ gba Odùduwà ó ti yín àṣà àwọn tó ń gbé village tí kò sí ná ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ àbí tó tẹ̀ ní àdébí gan kò lè ó lè má rí iná láti ṣáájú fóònù ẹ̀ for 2 days ṣé ó ti yín mà ẹ jẹ́ kí awareness yẹn kó pọ̀ gan o de pẹ̀lú tó lẹ́nu ọmọ assign ẹ jẹ́ káwọn ẹ̀ máa mọ̀ again ṣé o ti yín máa ọlọ́run máa pẹ̀lú yín máa omi ò fẹ́ sọ̀rọ̀ jù máa ṣe é gbọ́ máa kẹ́tẹ́kẹ́ máa. ẹ ṣe gan ni sir, God bless you. hello caller. hello láti Germany ẹ kálẹ́ o. ẹ kálẹ́. yes sir. ẹ pé ètò ọdún dára. yes sir. inú mi ń dùn gan o ọlọ́run adé ọlọ́run ṣe ń fún yín iṣẹ́ ọlọ́run adé máa dúró tì yín lọ sí ti ayérayé gbogbo àgbè wà lágbára ọlọ́run. ṣe rí ó láwọn kankan tí mo rí lórí kọ́mẹ̀tì pé mo ráwọn mo máa ń wò pé ṣé ayé yìí ṣé gbogbo á lè wà bákan náà ṣáà lè wà bákan náà. ṣe rí àwọn èèyàn olórúurú pé wọn ò ní ronú àwọn ló kọ́ ju nígbèsè ayé náà wáyé àti àwọn bọ̀rọ̀ ayé dájáre nígbà tí èèyàn kan máa sọ fún un fẹ́ jáde fún nàìjíríà 60 kí ló fẹ́ celebrate. I don't know. kí ló fẹ́ celebrate because you understand wọ́n ní inú dùn ló mórí yá èèyàn tí èkó kò jẹ́ inú kankan rí tí ò rí kankan gbà lọ́wọ́ ìjọba rí tí ò lọ rí skul tí ò sí kankan tó wà sọ fún òun ṣe òun fẹ́ jáde fún nàìjíríà ẹ̀yìn báyé ẹgbẹ́ ti bàjẹ́. wọ́n ní ọ̀pọ̀ kan tó wà lórí kọ́mẹ̀ntì lórí wọn pé orúkọ ẹ̀sẹ̀ Túndé sókú ìtàn tó wọ́n àgẹ́sì gbogbo àwọn nǹkan tẹ̀ ń kọ́ ọ̀dẹ̀ tẹ̀ ń sọ gbogbo ẹ̀ wọ́n á wò pé sáwọn ilé rí ní ròlù ṣá. tọ́pátẹ̀ máa wọ ọ̀pọ̀ ẹ̀rù ìjẹ́kì dáadáa máa ó lè má wo ìtẹ́bùsùn wà ẹ̀ kó mọ́ àtẹ́bùsùn wà ẹ̀ wọ́n bẹ̀ tún fi ọpọlọ sí orí ẹ̀ bó ṣe máa gbé gbèsè àti ọmọ ẹ̀ wà òkú fún ọgá gbèsè ayé àlàáfíà wọ́n tún takò àwọn èèyàn tó tún so orú ọ̀rọ̀ yẹn. ṣáyé náà yẹn bá ṣá ẹ̀rú bà mí o ẹ̀rú àwọn yẹn bà mí o ọmọ pé Odùduwà ayé náà ṣe ti fún wa ṣe náà wọ́n fẹ́ wọ́n kọ̀ ni àwọn ọlọ́mọ àfún wa ṣe láti pa ọlọ́ọ̀ bíkọ́sì èmi ò mọ̀ bóyá tuntun náà fi ń ṣe Nàìjíríà papọ̀ ni o. bí ṣe dandan náà nínú márèjì kan tó pàṣẹ ò bá wà tí ìgbésí ayé ò bá wà papọ̀ tí ò bá wà wọ́n máa di pàṣẹ abẹ́ di pàṣẹ kì í ṣe gbogbo nǹkan wà papọ̀ because mo máa ń bèèrè question ṣé dandan ni ká wà papọ̀ ní kò yé mi. ẹ mọ̀ nǹkan yẹn máa ń wà confuse mi wọ́n ní ẹ̀kọ́ máa lọ fún wọn dẹ́rù bàwà kò possible now ẹ̀tọ́ là ń béèrè abẹ́gbà òmìnira wọn orílẹ̀-èdè ti parí ẹ̀yìn ẹ̀ṣẹ̀ tí wọ́n ní káwọn ṣe ti wá kò jù bẹ́ẹ̀ lọ ọlọ́run fún wa ṣe mà wọ́n gba ọlọ́run tó lè tì í mà olú àgbèwà ọ̀ ẹ ṣe gan. You are welcome, sir. Thank you very much, sir. ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí ẹ bá wa sọ fáwọn èèyàn wa ní Nàìjíríà ẹ fi ránṣẹ́ sáwọn fámìlì ọ̀rẹ́ yín come October 1st there is nothing to celebrate in Nigeria. Ìyẹn gan lásán is a message to Nigeria government. It's a very big powerful message to them. Even for the first time láti ìgbà tí Nigeria ti ń jẹ́ Nigeria ò celebrate independence. It's a big message. Ṣé ẹ tún lè ṣe yẹn náà ni? Hello caller. Hello àti wa o. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ mà ẹ mà pé tò ní mà. Yes sir. Mi ìdílé mọ̀ pé máa jáde gan léni. Every Sunday la máa ń jáde ẹ̀mẹ́ta lọ́sẹ̀ la máa ń jáde Friday Wednesdays Friday and Sunday.
Okay, because ṣe rí o ti wá ń get out of hand o ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí. Ṣé rí ìyàwó mi ló pè mí báyìí wọ́n ní wọ́n gbé crazy bill lè wá ní yàrá ẹ̀kọ́ táǹkì méjì wọ́n ló wà ní 27,000 kíkà san wọ́n dẹ̀ ní kó san magnum way fún àwọn òṣìṣẹ́ 30,000 wọn ọ̀dẹ̀ rí san o. Ok ẹgbẹ́ wọlé gbogbo kan bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ Yorùbá wọ́n tún bẹ̀rù pé àwọn ò lè jáde tẹ bá sọ̀rọ̀ fún ẹni pé ọmọ àpá àwọn ọmọ ní ẹ̀ẹ́dínkù náà tẹ̀lé ìjẹta ń jà yìí èmi ló bí mo jẹ́ ń jà yìí kan. wọ́n máa pa àwọn ẹbí wọn pé ṣé wọ́n wà láyé ni. Ok iná lọ́dọ̀ gbé 27,000 wá o lóṣù bí a nínú ẹlẹ́ẹ̀mẹ́fà lóṣù o. So gbogbo nǹkan wọn àbùdánmọ̀ ni. bàbá máa ń ṣe ọ̀rọ̀ iná nìkan wọ́n ní wọ́n tẹ̀ rojọ́ débi pé wọ́n ní DSTV gan Nàìjíríà ó di nǹkan míì tẹ́ bá subscribe fún 1 month ẹ lè má ní ká méjì ẹ wo 1 month yẹn tẹ lọ. ṣe rí ọ̀rọ̀ tó lè wá ṣẹlẹ̀ nǹkan mo lè wà crazy gan ní ìbà ilé ni kí ló dé ṣẹlẹ̀ ok kí kúkú gbé ìyàwó mi gan kó ń bẹ̀ mo ń lọ la yín náà ni ọjọ́ tó bá dẹ̀ wá sí Dortmund lọ́jọ́ kìíní gan kí kúkú pọ̀ pé because àwọn ọmọ Yorùbá gan wọn àtàǹtì torí wọn ń jà yìí mo tún sẹ́ni bàbá yẹn gan sí yín bàbá tó dúró fún ilẹ̀ Yorùbá yẹn bàbá àgbàlagbà yẹn tó tún sọ̀rọ̀ lé ni pé àwọn amẹ́kì crowd dáadáa so bẹ́ẹ̀ àwọn ọmọ tó burúkú wọn tó ń tàn àkàfẹ́ fẹnu bà ní ìrẹsẹ̀ kìíní bẹ́ẹ̀ ìyẹn tilẹ̀ ń ṣètò wà láti mi o àwa tá a wà lábúrọ̀dù yìí dáì àti try tó bá ti gbé ìgbésẹ̀ Tinubu máa pa wọ́n Buhari máa pa wọ́n Àtíkù náà fẹ́ náà fún ìjọba fún. ẹ má fowó ránṣẹ́ sílé mo tó bá ní nǹkan ìgbésí ayé tí wọ́n fẹ́ nìyẹn ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi tí àwọn ti Nàìjíríà bá kọ̀ tí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín tó lè jẹ́ pé ẹ̀yin lẹ́ sanwó ilé tẹ̀ ń sanwó school tẹ̀ ń san anything ẹ má fún wọn lówó mọ́ because wọ́n ti rí yín bí ẹrú pé kẹ́ lọ máa ṣiṣẹ́ wá anytime tó bá ti pè yín ẹ máa fowó ránṣẹ́ ẹ má fún wọn lówó mọ́ tó bá béèrè owó ẹni kọ́ bọ́ síta kọ́ lọ bá gọ́ọ̀mẹ̀ntì wọn ṣẹ́yìn ni gọ́ọ̀mẹ̀ntì mi kọ́ lọ bá gọ́ọ̀mẹ̀ntì wọn náà. kẹ́mọ̀ bí ibi tí a ti dé ní Nàìjíríà lọ́wọ́ ọ̀rẹ́ mi lájọ ń gbé ní Munich ní báyìí ó lóun máa lọ lé láṣẹ mo ní máa lọ ó ní òun ò fẹ́ lọ fẹ́yàwó ní ilé ó fẹ́yàwó ẹ̀ tọ́ba mo pè ní ìjẹta ó bímọ ó ń ṣèfúnmọ ní ibi ìjẹrin ókè ìyàwó ẹ̀ fẹ́ wẹ̀ fọmọ ó ń pariwo mọ́ ìyàwó ẹ̀ fẹ́ rọ́rábù ti tọ́ ẹ̀ sómi ó dìtọ́ kọ́mọ dìtọ́ ó bẹ̀rẹ̀ sí sunkún níbàá yẹn ni pé kí ló dé kọ́mọ dìtọ́ ó ń pariwo mọ́ ìyàwó ẹ̀. owó ni ìgbà tí ò bá sí owó bàbá kọ́ máa yín lò ní yíyín lò ní yíyín lò ní. ṣé rí bí tọ̀rọ̀ ẹ lọ báyìí ṣé bọ́rọ̀ ti bọ́rọ̀ sọ̀rọ̀ Nàìjíríà lọ báyìí kákúkú jáwọ́ yẹn kákúkú mọ̀ pé kákúkú kú síbẹ̀. sẹ́rí ẹ mo wà kéré níbà ilé ni fẹ́ fọ́n pè mí pé owó NEPA 27,000 láì lóná láì làbọ̀. bó ṣe ń san nìyẹn o ẹni tí. bẹ́ẹ̀ bá dẹ̀ sọ́wọ́ yẹn wọ́n máa lọ jáná yẹn ní ọjọ́ kejì. bẹ́ẹ̀ ní ọlọ́la yìí báyìí àwọn NLC wọ́n sọ pé wọ́n máa bẹ̀rẹ̀ strike worldwide ní Nàìjíríà lọ́la Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ń threaten wọn wípé kó padà síbi iṣẹ́ àwọn yẹn nípa àwọn ò lè suspend the strike ẹ ti rí situation bẹ́ẹ̀ yẹn. ìṣẹ́rí òkè ẹ̀wọ̀ Sunday Igboho tó tún jà fúnlẹ̀ Yorùbá àwọn Àgbákọ̀yà àgbẹ̀ṣòfò wọ́n tún sọ pé Sunday yẹn pé ọmọ ọ̀tá ni àwọn Àgbákọ̀yà báyìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Kóìkì ti lọ sí àwọn Àgbẹ̀kọ̀yà Kóìkì ti lọ sílé wọn mo ti wò lórí mídíà lẹ́nu. nǹkan tí mo mọ̀ ni wípé ẹ má wọ́rì ẹnìkankan má wọ́rì nípa Sunday Igboho ẹ dẹ̀ má wà wọ́rì nípa Ìbà Gani Adams lógun ọ̀fẹ́ wọ́n ń ṣọmọ kékeré o wọ́n ti kúrò lọ́mọ àgbẹ̀kọ́rùn lóko o àwọn ọmọ wọn máa yí nìke wọ́n máa yí nìpadà àgbàlagbà ni wọ́n o kò kí sọ̀rọ̀ ojú orí là ń sọ nípa àgbà o. bẹ́ẹ̀ni ó tọ́ lẹ́tọ́ èmi ò jẹ́ ìlọ́kọ́ láti ẹ̀rọ lẹ̀ ló ń ṣe mí ó ṣe ẹ̀rọ lẹ̀ ló. ipa tó ń kó lórí ọ̀rọ̀ yìí ni kó lọ jókòó kó wo ibo ló ti lè kọ́ mi lórí ọ̀rọ̀ yìí ẹ wo a máa rí challenges o a máa rí challenges a tó stage kan a fẹ́ sí wa fẹ́ rẹ̀ wá mo bẹ̀ yín ni ẹ má jẹ́ ká give up ẹ jẹ́ ká jàjà ní fight to finish. wọ́n ẹ̀ bàbá yẹn kò lẹ́sìn mo lẹ̀ ń sọ. tí ẹ̀yin àti èmi bá lè lọ give up lórí mẹ́ta dálẹ̀ yìí iná mọ́tà mọ́ 20 years lẹ́tí lè rí àyè again. I'm telling you. Ṣé ìjọba yẹn kí Nàìjíríà lọ yà àdá àti igi kọ́ lọ bá Tinubu ní kíní tó lòun gbà tó lọ ya èrè sí níbẹ̀ yẹn tó lọ gbé èrè láyọ̀nù sí nílé ẹ̀ níbẹ̀ yẹn ní bọ́tìlọ́gì. Ṣé òun ló nílé bọ́tìlọ́gì ẹ̀ ṣèbí lè jọba ni?
government property ni o, gbogbo government property pátá nílẹ̀ lẹ́kọ̀ọ́ ní Lagos Now, wọ́n ní Tinubu ti gbà tán. ó wá lọ gbé láyọ̀nì síbẹ̀ àwọn ọmọ Yorùbá wọ́n ti lọ ń bọ Tinubu ń bẹ̀. Àwọn alátẹnujẹ ní àtẹnu. Ẹ sọ̀rọ̀ kan ẹ jọ ẹ má sọ fún nítorí àtìgbà tí mo ti máa ń pè yín mi ò sọ̀rọ̀ tó pẹ́ belé bẹ́ẹ̀ mo ti fẹ́ sọ̀rọ̀ fún yín ṣe rí kúbẹ́kúbẹ́ ẹni sùúrù ṣe rí kúbẹ́kúbẹ́ tó máa ń ṣe ní abẹ́ àwọn olówó ṣe rí èrò tí ó ní ipasẹ̀ Davido ní 2019 or 18 ṣe mọ èrò boys tó kú nípa ẹsẹ̀ Davido pé wọ́n ṣe kúlẹ́kúlẹ́ àwọn náà fẹ́ belong wọ́n tó mẹ́ta tó ń kú tí Davido ti wọ́n ra rí ibi tó le dé bọ́pẹ́ ló wá lọ parí wàhálà yẹn Dangote ló parí àáwọ̀ yẹn fún wọn. Olówó Nàìjíríà níbi tó lè dé ibi kúbẹ́kúbẹ́ tó lọ́wọ́ à ń jẹ lábẹ́ àwọn tó bá ti ní iṣẹ́ ìjòwò Nàìjíríà tó ń kópa ṣẹ́ríbi táyé wọn wá ń jégéjégé sí báyìí. Kí àwa kí tó yẹ mo fẹ́ parọ́ ọ̀rọ̀ sí báyìí nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé ṣẹ́rí tí àwa ta wà nílò ìbúgbà tá a bá ta ń jàjà yìí mi ò ṣiṣẹ́ ìgbà tí kókè ti wà láti kí nígbà mi ò ṣiṣẹ́ láti February. Àmọ́ gbowó mò ń jẹ ìyà jẹ mi mò ń gbélé mò ń loná íńtánẹ́ẹ̀tì wà lórí fóònù mi 247. tó nǹkan tí mo sọ pé tó bá ti gbégbèsè ní tọ̀tẹ̀ yìí ẹ bóyá àwọn tá a bá ti nífẹ̀ẹ́ nílùú yẹn bóyá ìyàwó bójú ọkọ wọn ni ká gbé wọn wọlé ká tó àwọn yòókù lẹ̀ Tinubu máa fomi gbé wọn lọ ni ẹ máa wò wọn ọ máa gbé wọn lọ máa gbé wọn lọ. God bless you sir. ẹ lọ láti Nàìjíríà ẹ kálẹ́ o. Ó ti cut ẹ pè wá padà. Kí ló dé ẹ bẹ̀rù kí lè bẹ̀rù fún ẹ náà máa pa yín ẹjọ́ láì tí ìkú tán ti pa yín wọ́n ti pa yín sáyé kán kúkú pa yín kẹ́kú ó bẹ́tẹ̀ ju bọ́n ṣe pa yín sáyé ẹ kàn wà láyé bí aláìsí púpọ̀ nínú yín Nàìjíríà wà láyé bí aláìsí ni. Hello caller. Hello. Hello caller. Ó break o, ó dẹ̀ pé network ibẹ̀ yẹn ò dáa. Ibi tẹ́ dúró ṣe bí yàtọ̀ wá bí tí network bá wà dáadáa ó break sa. Network ibẹ̀ yẹn jẹ́ ó ti ń sọ̀rọ̀ báyìí ó ti wà òkè báyìí ẹ̀wọ̀n dúdú agbéwà ṣe rí àwọn tó wà ní Nàìjíríà yẹn tí wọ́n ròyìn pé ẹ̀bí àní tíjọba bá ṣe títí. lẹ́sọ̀ tẹ̀lé fún wọn yẹn ẹni tó bá létí inú máa gbọ́ ẹni tí ò bá gbọ́ wàhálà tiẹ̀ nìyẹn ordinary libya ń bíbá yìí láti nọ́ọ̀sì títí pé yunifásitì wọn kì í sanwó náírà láti nọ́ọ̀sì. ti dé yunifásitì ló kọ wọ́n ṣẹ̀ tún máa lọ bẹ àwọn èèyàn dé ni wá lọ skul kí dẹ̀ náà ń kọ́ ìwé tí ò jáde ìwé tí ò kó lójú kan ìwé wọn ò ju bíbá ẹ lọ àwa tó yẹ pé àwa ń kọ́ ẹ̀kọ́ tá à ń kọ́ yín. tá à ń kọ́ gbogbo ẹ̀ akàwé dànù ní Nàìjíríà ó kàwé dànù Yorùbá. ọjọ́ ká ṣe nǹkan báyìí káyé tí wọ́n lè ta wọ́n ń ṣe rádaràda wọ́n ń ṣe rédèrèdè kiri àtàwí kòkòkò náà ń ṣe orí burúkú torí wọ́n ti lọ gba owó gbogbo tó gbà yẹn ọmọ tó bá fi tọ́ ọmọ yẹn ò ní ṣe oríire wọn. ilé tàbá fi tọ́ ọmọ ìrì ní òwò awíkóńkó pẹ̀lẹ́ tiẹ̀ o ó ní òní tí sọ̀rọ̀ nísìnyí kó di. ẹ pa mi. olóòní sọ̀rọ̀ sí wa nísìnyí ó dìgbà tá a bá ṣe rally October 1st tán wà láìsàlẹ̀ ó kú ó tán lẹ́nu ó kù ní kù ni kò sí ìkan tó sọ tó gbòòṣì ẹ̀ èmi gan-an dúró dè ẹ̀. ẹ máa sọ̀rọ̀ yín ìyá mi. Odùduwà agbéwà. àṣẹ bàbá ẹ ṣe gan-an. Odùduwà agbéwà bàbá dáa tó ṣe ó dà wọ. ẹ dà sọ. awíkóńkó wọ́n ló sọ pé ò tí ì lọ́rọ̀ tó máa sọ ń ṣe ó dìgbà tá a bá ṣe October rally tán ìgbà lẹ́yìn ọ̀rọ̀ máa dùn lẹ́nu ẹ̀ kómìdè kómì nǹkan tó ṣẹlẹ̀ ní October 1st rally ọmọ kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ẹlẹ́lẹ́ wa kò ń ṣe ní àrífín èyí tó bá yé nínú ọ̀rọ̀ ẹni kò dìmú èyí tí ò bá padà yé ẹ̀ ń bẹ̀ má padà sọ́dọ̀ràn ó ti ń ṣe látijọ́ tó ti pé ó ti ń ṣe kíni program ẹ̀ táwọn èèyàn ti nífẹ̀ẹ́ ó dé tún ṣe létí wọn ò nífẹ̀ẹ́ nìyẹn wọ́n dé sọ fún ẹ ìwọ ni kò jókòó kò ṣe normal má halẹ̀ mọ́ anybody ó ò bọ́ anybody ètò kéré jù láàrin ọmọ ilẹ̀ Yorùbá ò bọ́ beside àmọ́ ẹ̀ náà
jẹ́ ká mọ̀ ẹ́ tó bá mọ̀ ẹ́ pé yèsà wí koko tiẹ̀ kí la tiẹ̀ ń bá wí kí là ń sọ gangan náà ó kì í ṣe wí koko mà tó bá jẹ́ wí koko ni ọmọ gbójú jáde tún wéré dànù. hello kọ́lá láti nàìjíríà. hello sir ma. ẹ kálẹ́. hello ma ẹ kálẹ́ ma. yes ma. yes ma. mo fẹ́ bá mo rò pé program kan ṣe lọ́wọ́ yẹn ni mo bá sọ̀rọ̀. ibẹ̀ náà lẹ wà èmi lẹ ń bá sọ̀rọ̀ dára náà lẹ ń bá sọ̀rọ̀ mà ẹ máa sọ̀rọ̀ yìí. mọ́mì ọlọ́run á máa fún yín ṣe o. ẹ ṣe àdúpẹ́ o ìyà tó ń jẹ wá nàìjíríà kọjá bẹ́ẹ̀ o. àwa ta ní ṣọ́ọ̀bù gan-an táàsì tí wọ́n ń gbà lórí wa wọ́n máa ka ṣọ́ọ̀bù nìkan tó gba táàsì lórí wa. ọlọ́run á fún wa ṣe ojú àgbèwà lágbára ọlọ́run. gbogbo wọn pátápátá àti àmì tí ẹ máa ń gbàdúrà kan mo ní kọ́ lọ́n bá wa kó gbogbo wọn dànù sínú pléènì kó lọ dà wọn sódò. èmi máa ń bẹ lọ́hùn ẹ̀ fún wọn because we are suffering a lot. àwa ta ní ṣọ́ọ̀bù à ń sọ́fà ìnira yìí ti pọ̀ jù mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú ògo ọlọ́run á bá wa ṣe ojú àgbè wá ojú àgbè wá o ọlọ́run á gbé gbogbo èyí tẹ̀ ń ṣe yìí ọlọ́run á gbá láàánú dìde sáwọn ọmọ yín náà o ẹ ṣé o ẹ ṣé àdúpẹ́ o ọlọ́run á bá wa ṣe o ọmọ nàìjíríà tí ò bá tiẹ̀ support eléyìí á jẹ́ pé ọmọ àlè yorùbá ni. bẹ́ẹ̀ni ó ní mo ṣe máa sọ pé ọmọ àlè àárín wa nìkan ni ò ní support wa. bẹ́ẹ̀ ni o ọmọ àlè yorùbá ni o torí kò sẹ́ni tó máa sọ pé òun jẹun òun yó ẹ wo bọ́n ṣe mú foreign rice bọ́n ṣe báǹdẹ̀ tí buhari lọ ń gbin ráìsì ló mà tí lọ ń gbin ráìsì àwọn fúlàní là ń sìn lórí ráìsì àwọn náà ń gbé ráìsì wọlé àwọn náà ń ta ráìsì fún wa Nigerian rice ń sì di 28,000 30,000. wọ́n sọ bẹ́ẹ̀ o. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgọ́ bẹ̀gínsìn àti gbọ̀n foreign rice nígbà yẹn àrà ó wọ́n jù 6,500 là ń ra báàgì. ọlọ́run á bá wa ṣe o eléyìí tá à ń tò yìí ọlọ́run á bá wa tó mà ọlọ́run á bá wa tó ọmọ àlè yorùbá àwọn olórí burúkú àwọn ọmọ àlè yorùbá àwọn náà fẹ́ kó ṣeé ṣe mo dẹ̀ mọ̀ pé bó tó tójọ́ náà kò sí ohun tọ́lọ́run ò lè ṣe ọlọ́run á palẹ̀ wọn mọ́. ọlọ́run ti ń ṣe olúwa ń ṣe bẹ́ẹ̀bẹ́ bí ìtàsíjọ́ ọlọ́run mi ò kúrò níbi tó wà tí kò kú kò ṣá kò yí mọ́ padà bẹ́ẹ̀ni ẹ̀yin ìwọ bá wa tá a bá lọ́wọ́ sí ẹ má jẹ́ ká sinmi ẹ má jẹ́ ká ṣàárẹ̀ no matter how the challenges ẹ jẹ́ ká stand on our feet ká fèsì ẹ̀ ọ̀run má dìde fún wa sẹ́ẹ̀ ni a má bẹ̀rù kí là ń bẹ̀rù fún mi ilé wa kú kòkò kí n jogún ilé bàbá ẹ̀. kò ń jogún lè bá bẹ́ẹ̀ yes now bẹ́ẹ̀ ni o a mọ̀ pé a ti fún fàdúrà ọlọ́run á lè gbàdúrà wa ẹ ṣé mà any nice day ma may God bless you ma yes ma thank you. ẹ má bínú o èèyàn tó ń pè mí pẹ̀lú private number yẹn omi kí n gbé private number mọ́ I'm very very sorry ó lè jẹ́ pé bíyà ẹ̀ pè nílé ẹ lọ pè ní phone booth or something but no, nevertheless mi kí n gbé private call for security purpose ẹ jọ ẹni yẹn lè tí ẹ bá mọ̀ ẹ ń pè mí lọ́wọ́lọ́wọ́ sìn tí ẹ bá mọ̀ pé ó wà ní private bíyà ẹ̀ àìjẹ̀fẹ́yàn kan mi kí n gbé private call mọ́ ẹ ṣé. Hello. Hello, ẹ kálẹ́ o. Hello. Ẹ kálẹ́ sà o. Ẹ kálẹ́ wọn Sister Dara. Yes sir, ṣé dáadáa lè wà ẹ takuntakun. ọ̀rọ̀ bí méjì mo fẹ́ bá yín dá sí ńbẹ̀. Yes sir. Ṣé ń gbọ́dọ̀ fẹ́ ma? Gbọ́ yín sà. nípa ọ̀rọ̀ broda tí wọ́n pè nípa ọ̀rọ̀ náà yẹn bó ṣe rí gangan nìyẹn. Àdúgbò broda mi kan lóṣogbo ìyá náà ń jẹ wọ́n ń bẹ̀. Bàbá olówó kan dẹ̀ jáde ó dẹ̀ mú 1 million naira ó ní láti lọ ra transformer fún wọn ibi tán ti lọ ra transformer lọ́dọ̀. bàbá yẹn. ẹ ti rí àwọn ẹ̀yà tó ń jẹ̀yàn ní Nàìjíríà ẹ wo mọ́mì tó pè é sí pé ráìsì ó ti di 28,000 naira 30,000 bó ṣe rí gangan nìyẹn o ráìsì yẹn dẹ̀ tún á rí ráìsì olókùúta ni o. tó ti yẹ ẹ̀sìn ráìsì tẹ̀ ń sọ ẹ̀sìn ráìsì olókùúta ni ráìsì tó jẹ́ pé tẹ́lẹ̀ 8,000 naira ni ayé ń pariwo ráìsì ó ti di 28,000 naira ń sìn tó ti yẹ ẹ̀sìn
ibi tán báyé nàìjíríà jẹ́ nìyẹn nàìjíríà ò sí wọ́ọ̀kù mọ́ ti báyé ìlú yẹn jẹ́ ọmọ àlè ilẹ̀ yorùbá ni ò ní sọ́pọ́ọ̀tì gbogbo bẹ́sẹ̀ ké tàtàtà ọmọ àlè ilẹ̀ yorùbá ni ò ní sọ́pọ́ọ̀tì so ẹ máa bẹ́ẹ̀ tó yín lọ ẹ ṣe ìjọba. God bless you sir. ẹ̀yin èèyàn mi ní nàìjíríà kí ló dé ìfẹ́ yín ló sọ wádìí báyìí nítorí pé àwa náà gbàtà tó kúrò nínú nàìjíríà tá wá sílùú òyìnbó tá rí pé ilé ayé tí wọ́n gbé la tó mọ̀ yín pé yes ayé àṣẹ nọ́mà ayé tó yẹ kéèyàn gbé lélẹ̀ àṣàyé ìyà ló wà ní nàìjíríà àwọn olówó gan tí wọ́n pè lólówó tó wà ní nàìjíríà wọn ò gbádùn láìfù táwọn èèyàn tó wà lábúrọ̀dù ń gbádùn because kò sí security tí wọ́n bá ní owó tí wọ́n kọ́ mansion tí wọ́n ra mọ́tò ńláńlá tí wọ́n jẹjẹkújẹ tí wọ́n ṣe pátí tó ṣe gbogbo ẹ̀ ṣé wọ́n padà rí oògùn security ṣe ni because bẹ́ẹ̀ bá gbọ́ ọlọ́pàá gan kó wá sí kí ọ̀yìn nàìjíríà ìyàlẹ́nu ló jẹ́ pé ọlọ́pàá yẹn gan ló máa kọ́kọ́ gbàbọ̀dẹ̀ fún yín tó máa pa yín òun ló máa lọ arrange ó lè wá kò sí security so olówó tó bá claim pé òun lówó pé ara dẹ òun ní nàìjíríà wà látàlá irọ́ ló ń pa ẹ̀rí pé àwọn olówó yẹn máa sá wá sí ìlú òyìnbó ṣeré ni tó bá jẹ́ wípé everything wà òkè pẹ̀lú wọn àtàwọn government officials kí n já yín sí nǹkankan ẹ̀yin èèyàn mi ṣé mo pé àwọn government officials yìí àwọn ọmọ wọn ń jẹ́ kó dúró nàìjíríà wọ́n máa kó wọn wá sí abroad ni tó bá jẹ́ wípé nàìjíríà dá àwọn náà mọ̀ pé nàìjíríà dá wọn ò ní káwọn ọmọ wá wọn ò ní kó wọn kúrò nàìjíríà for security and everything ó ná ṣe kó gbogbo àwọn ọmọ wọn tó kó wọn wá sí abroad táwọn ń gbé ń bẹ̀ torí pé àwọn ti mà yí nìke wọ́n ti mà yí nì padà àwọn manage ń bẹ̀ wọ́n jẹ́ kí ọmọ wọn wọ́n bà education yín jẹ́ wọ́n kọ̀ wọn ò ní sanwó fún lecturer wọn ò ní sanwó teachers wọ́n fìyà jẹ wọ́n ẹ̀tọ́ wọn wọn ní fún wọn èyí tó bá tún retire ń bẹ̀ wọn ò tún ní fún lówó ẹ̀ retirement ẹ̀ wọ́n á fi dùn ún gbogbo owó retirement ẹ̀ wọ́n á kó ṣebí bàbá Arẹ́gbẹ́ṣọlá ní Ọ̀ṣun state ní ọdún náà lọ́hùn mo rántí tán jàjà yẹn títí ní Ọ̀ṣun state gbogbo owó àwọn pensioner pátápátá ni bàbá ẹ̀ kó papọ̀ ẹ wá wo gọ́fúnà Fáyẹmí lẹ́kìtì tẹ́ ẹ bá lọ sí Èkìtì ó máa dàbẹ́ ní pé ìlú tó ti parẹ́ táwọn èèyàn kù gogogo síbẹ̀ kò dàbẹ́ ní pé ìlú táwọn èèyàn ń gbé níbi tí ìyá abẹ yẹn lè dé ìlú tó dé wípé ẹ ti ní ẹ̀ka iwájú ìwé ẹ̀ka inú ìwé tó ka ẹ̀yìn ìwé orí yín pé bàjẹ́ you are outspoken lẹ́kìtì olóòótọ́ ni yín ṣé irú Èkìtì ló yẹ kó rí jèrèjèrè kó rí rẹ jàràjàrà kó dẹ̀ bí oko aṣálẹ̀ bẹ́ẹ̀ yẹn owó tó yẹ kí wọ́n fi build Èkìtì gọ́fúnà Fáyẹmí kó gbogbo ẹ̀ papọ̀ ó kó lọ sí Ghana ó lọ fi build school sí Ghana ń rẹ̀ náà ti ń lé àwọn ọmọ Nàìjíríà owó kò ṣeé gbà padà kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ àwọn pípù yìí wọ́n mọ̀ọ́mọ̀ dojú education yìí bolẹ̀ ni wọn ò fẹ́ kẹ́ tú ọmọ wọn láéláé wọn ò nífẹ̀ẹ́ yín bó ti ń wò mọ́ mi mọ irú ipò tó bá wà tó bá ti jẹ́ pé ó jẹ́ house of rep ó ń ṣe commissioner ó ń ṣe minister ó sì ní senator ó dẹ̀ ń ṣe governor wo mo doubt ẹ̀ kò sí ayé kankan tí mo mọ̀ tó ń jẹ ayé agídí fagídí ló gbà ní fagídí ló gbà wọ́n bà educational system wa jẹ́ ní Nàìjíríà àwọn tó wá bàjẹ́ wọ́n ti mọ̀ pé educational system wa ti di zero but wọ́n ń jẹ́ kí ọmọ wọn kàwé ní Nàìjíríà yẹn mọ́ wọ́n kó wọn wá because ọmọ ẹ̀ pé certificate ò bá àwọn ẹ̀kọ́ káwájú ìwé kó kẹ̀yìn ìwé ní Nàìjíríà wà láì kó gbé ẹ ṣiṣẹ́ níbi kankan Nàìjíríà yẹn nìkan náà ni mí ìrẹ́ pé kútọ́ ni gan recognize ẹ̀ kọ́mọ̀ ìtì sọ pé ní Ghana àwọn wá frustrate gbogbo kinní yẹn wọ́n ti rí kó ti bàjẹ́ kò látúnṣe mọ́ bọ́ ọmọ tí wọ́n ń kó kiri bóyá ẹ̀yin go ò mọ̀ ká ẹ lè mọ̀ yín pé ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà tẹ́ ẹ sẹ́ pé kẹsí kankan western world gangan náà àwọn countries yẹn wọ́n mọ̀ epo ogun ti dé sí Nàìjíríà wọ́n mọ̀ pé ìyà ń jẹ yín burúkú Hello, Sister Dara. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ o. Yes sir. Ẹ kálẹ́ ẹ kú ètò. Yes sir. Ọlọ́run á túbọ̀ máa fún yín lókun àtagbára. Àmín sà. In fact, mo enjoy program yìí náà, but I thank God pé mo tún ráyè tún bá yín sọ̀rọ̀ lálẹ́ yìí náà. I'm so glad anytime tí mo bá ti lọ opportunity láti get in lórí program,
I used to be very, very happy. Thank you, sir. God bless you, sir. Ọlọ́run á túbọ̀ máa fún yín lókun àtagbára. So, tẹ́ bá permit me, 3 things ni mo ní láti talk about. Okay, sir. And ó dá lórí wípé madam kan pè láti Nàìjíríà, right? Ṣé wà pẹ̀lú mi? Kó tó di pé bóyá dáàdì tó pè wọlé ń sìn wọ́n pè wọlé, there was a woman that called from Nigeria. Tó ní pé ṣọ́ọ̀bá kan pé Nàìjíríà bó ṣe rí pé iye tó ń ta rice lélẹ́yìn sí iye bákan làwọn ń rà tẹ́lẹ̀tẹ́lẹ̀. That's fine. Gbogbo wa la mọ̀ ń pé nínú wàhálà ni wọ́n kó gbogbo wa sí. Ẹ̀yin particularly tẹ́ dìde tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ ara wàhálà Nàìjíríà òun ló lé gbogbo everybody wa dé lùi. Ṣé wà pẹ̀lú mi? So then ìgbàláyè ìgbà yẹn nígbà táwa kéré kò sí opportunity nǹkan tó ń jẹ́ social media. So directly ni wọ́n wà opportunity láti bá ẹ̀yin sọ̀rọ̀ nǹkan tó ń lọ ní Nàìjíríà right now. Ṣé ń follow me? So that is the power of social media. Since tó jẹ́ pé wọ́n lè rí opportunity yẹn láti bá Channel TV ní Nàìjíríà sọ̀rọ̀ àbí TDC News ní Nàìjíríà láti ní pé bóyá kan lọ opportunity láti bá wọn sọ̀rọ̀. Mi mọ̀ bóyá ń get ọ̀rọ̀ mi right. Of course I do, sir. So this is now a great opportunity for them. Now, since táwọn ti wá jẹ́ one of the vessels now tí wọ́n lè ráyè láti ní pé bóyá kan complain, àwọn tó dẹ̀ ń gbọ́ wọn lélẹ̀ most wa àwà ní Western world. Ebi ò pa wá o, kán jọ kán forí jì mí pẹ̀lú gbólóhùn tí mo pè yẹn. Tìgbéraga kọ́ bọ̀ láti lè jẹ́ pé bóyá kan mọ pé what is life, kí ni nǹkan tí wọ́n ń pè ní life. Kò ń ṣe life thereafter tí anybody wa ò mọ̀, tí ò sí anybody tó lè sọ ń pa ẹ̀, tí ò bá ń ṣe pé based on lórí nǹkan tó jẹ́ ìwé religion tí everybody kà. Kò sí anybody tó witness ẹ̀ rí pé bó ṣe máa rí lélẹ̀. Ṣóyè yín sìn. So therefore, vessel yìí táwọn náà ti rí kán túbọ̀ máa polongo fún àwọn a lot of people láti lè ní pé kán máa complain lórí ìlú tó ń fi ara ní mẹ̀kúnnù. Ṣé wà pẹ̀lú mi, Sister Dara? So kí àwọn náà kí wọ́n jẹ́ prophet láti máa darí ètò yìí pẹ̀lú gbogbo àwọn táwọn náà bá ní ọ̀rẹ́ tó ń bá sì wà lórí platform kó máa gbọ́ mi, kán pe ẹbí, kán pe ará, kán pe ọ̀rẹ́. Kò ń ṣe pé bóyá à ń dáwọ́ ẹgbẹ́, à ń raṣọ ẹgbẹ́, à ń lọ pátí nìkan kọ́ lélẹ̀. Báwọn ṣe wà liberated this because mo mọ̀ pé bọ́n ṣe gbọ́ voice yín, bọ́n ṣe contribute sórí ètò, definitely wọ́n ti ń wà liberated nìyẹn. Because gbogbo nǹkan lọ́lọ́wọ́n bá lè ṣe, àmọ́ nǹkan tọ́lọ́wọ́n bá máa ṣe tí ò ní ṣe tó jẹ́ pàwọ́ la máa ṣe fúnra wa òun ló pọ̀. Ṣé wà pẹ̀lú mi, Sister Dara? So àwọn náà ń sìn ẹni tẹ́kulé bá gbọ́ kó sọ fún toko, káwọn náà máa polongo káàkiri pé no ẹ gbà wá nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. Ṣé understand? Because ìjà yìí ò ń ṣèjà aráàlú òyìnbó ó ń ká wa lára ni pé báwo ló ṣe máa jẹ́ tí ọmọ ẹlẹ́ran kò tiẹ̀ ṣẹ́gun gangan kọ́ lẹ̀ mọ́ gan sìn tẹ́lẹ̀ lè gbogbo kò tiẹ̀ ṣẹ́gun mọ́ kò tiẹ̀ ọmọ ẹlẹ́ran ń gbàwẹ̀ nísìn. Ọmọ ẹlẹ́ran ń gbàwẹ̀ nísìn àgùdọ̀ máa gọ sẹ́yìn kankan mọ́, òtítọ́ ẹ̀kọ́ ti fojú mímu hàn. Ṣó ń yé yín? Ẹ̀kọ́ ti fojú mímu hàn. So therefore that is point 1. Point 2, ó ní pé àwọn bàbá tó ń pariwo wọn pé wọ́n fẹ́ dàbí alágbára téèyàn kankan ò lè dààmú yìí. Bọ́ mo nígbàgbọ́ pé wọ́n ní pé ojú tó bá máa bá ní kalẹ̀ kò kí ń tààrọ̀ ṣèpin. Bàbá alágbára Èkó. Mo nígbàgbọ́ pé wọ́n ní kéèsì kan l'Amẹ́ríkà ipe tó jẹ́ pé bóyá bá kọ̀ọ̀kan báyìí ni kò go through l'Amẹ́ríkà kan tó dèrò Nàìjíríà. Àwọn tó ń fà wọ́n gan pé bóyá kan máa wá jẹ́ olùdarí tó dẹ̀ mọ prófáìlì wọn níbi tó ń ti wá. Ṣáwọn gan ṣé kò yẹ ká bá wọn náà léèrè ìbéèrè kan àbí méjì ni? Because nígbà tó wá tí èsúré wá pàdúdà ń sìn. Ó ń lájá.
ó ní everybody wọ́n ń pariwo bàbá ẹ̀ oníkálukú náà ti mọ profile ẹ̀ kó tó di pé wọ́n fà sílẹ̀ láti ní pé bóyá kó jólùdarí àbíṣọ́ mọ profile ẹ̀ ni ó wá dójú ẹ̀ tó ń sìn agbára wọ́n ní kékeré la ti ń pẹ́ kan òrókò tó bá dàgbà tán. a máa gbẹbọ kàǹkà lọ́wọ́ ẹni ni. in fact ẹbọ tó máa gbàgbọ́ ó máa kọjá kàǹkà ẹbọ akàsálíkà ló máa gbà lọ́wọ́ yẹn pé yóò wá papọ̀ ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ó ní wọ́n sọ gbogbo wa di advanced slavery níbi tá a wà but advanced slavery tá a wà á dúpẹ́ fọ́lọ́ these are the benefits tá à ń sunkún fún níbi tá a ti wá lélẹ̀ so Sister Dara like I said Olúwa túbọ̀ máa ròyìn lágbára ètò ò ní gbẹlẹ́nu yín ètò ọ̀dẹ̀ kì í wọ́n nídìí àkèrè ojúmọ́ ò mọ́ kátẹ́gùn má fẹ́ gbogbo ọ̀rọ̀ nǹkan tẹ́ bá ń fẹ́ Olúwa máa bá yín fẹ́ ẹlẹ́dàá yín á bá yín fẹ́ gbogbo àwọn tẹ́ ń liberate àwọn tẹ́ ń ṣípayá ọkàn wọn náà ẹlẹ́dàá wọn tó bá ń gbọ́ pé òtítọ́ ọ̀rọ̀ lẹ́ ń sọ yàtọ̀ sí èṣù tó ń bẹ́ níbọ̀dì wọn gbé ó máa jẹ́ kí ìsọlúwa àbólúwa kó máa dábò yín ṣètìgbọ́ ẹ jẹ́ kí n fẹ́ lómi náà ní opportunity láti gbé kọ́ dá sórí ètò ẹ ṣé gan mo appreciate yín o thank you so much. you are welcome thank you sir ẹ ṣé gan ni. kí n tó píkì next call yìí ẹ jẹ́ kí n play mo mọ̀ ẹ́ pé púpọ̀ nù yín lẹ ti rí ní orí péjì mi bọ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ ti gbọ́. ọmọ náà sọ̀rọ̀ pé oṣù náà iṣẹ́ lọ́wọ́ bò tẹ́ àwọn sọ́fà. ìyàwó Buhari gbádùn àti Buhari àwọn ọmọ náà gbọ́ Ọbásanjọ́ kò dà fún. mo lọ sí skul bísí àti ìyẹn ní skul mo ṣe tó lọ́wọ́ àṣù mo ní iṣẹ́ lọ́wọ́ mo sọ bàtà kiri. àtijọ́ àti orí problem all reports are follow me okay Gani oya what of Gani for this country IDC ọmọ ẹgbẹ́ oya dollar ti increase ẹnu lọ́sẹ̀ bá wà sí ẹ̀yin àjọ wa sọ ogun máa ṣẹlẹ̀ Nàìjíríà ẹ̀sọ́ bàbá sọ́dọ̀ sọ́. ṣé ti gbọ́ ẹ lọ láti Nàìjíríà. Hello, lórí Arẹ́gbẹ́ tẹ̀sán lórí lẹ́kàn. So ní 2017, so ibi tí ọmọ ẹ̀ bí atọ́gbọ̀n ẹ̀ ń gbé ẹgbẹ́ rẹ̀ mo ti ṣiṣẹ́. Ẹ bá yí wa gan 600 million lọ́mọ ẹ̀ ló ń gbà ẹ̀. Àti 50 million. So àwọn èèyàn dẹ̀ wà lọ́sọ̀ọ̀sẹ̀ tó ń sọ́fà àwọn ọ̀rí sálárì gbà èlé 7,000. Ọmọdé ń lo ìwà gan 50 million. Ó àwọn èèyàn mú báyìí máa ronú wá níbi láti jáde ọmọ ẹ̀ lórí ó tẹ̀ wá tó ní káàkiri wá kí ọmọ ẹ̀ 2017 tó wọ́n bá ń gbọ́ ó máa rántí. Káwọn èèyàn jáde wá ìtàjú báyà sí ara sí. Ẹ má bẹ̀rù ẹ jáde ní ọjọ́ yẹn má kí ẹ má celebrate October 1st independence. Ẹ jẹ́ kó jẹ́ slap on the government face. Ibẹ̀ you know what government. Ẹyin lẹ́yìn tó wẹ̀ náà ni kí n máa celebrate. Ìyẹn tó tí ọmọ ẹlẹ́kẹ̀ẹ́ta tó lè kí wa kàn. Ẹ wo Ọlọ́run aṣáánú wa o àwọn èèyàn ẹ̀rẹ̀ ní ìgbà tó ṣẹlẹ̀ ní bí àwọn èèyàn. Wọ́n ti jẹ́ ní ṣẹ̀fọ́n àwọn ọmọ àlè ni. Ọlọ́run máa gba kíní ìfún wa lágbára lọ́wọ́. Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ má jẹ́ ká sí ká má ṣàárẹ̀ ẹ ṣé gan ni sá. There is another one tí mo tún fẹ́ play tí mo fẹ́ kẹ́ gbọ́. a lè jìyà kí a máa wò ni. ní sùúrù ṣùgbọ́n ẹni tẹ́lẹ̀ lẹ́yìn nìyẹn o wọ́n lè sọ tí ẹ ká so wọ́n lè yìnbọn o kí ayé ará ìlú dára ó gbọ́dọ̀ ṣẹlẹ̀. àwọn èèyàn kún Kaduna àwọn èèyàn kún ní Zamfara wọ́n kún Katsina wọ́n kún Kano wọ́n kún Kogi àwọn èèyàn kún lẹ́kọ̀ọ́ gọ́ọ̀mẹ̀ntì ò ṣe anything wọ́n yìí mọ employment mismanagement corruption gbogbo ẹ̀ àwọn ìjọba yóò tẹ̀ wá kí ẹ̀ mọ̀ ṣé ẹ máa gbà mí nímọ̀ràn èmi sọ nǹkan nǹkan tẹ́mi dẹ̀ conclude sí ni pé ẹ má bínú tí mo fẹ́ lò yìí o àwọn ìjọba wa ti conclusion mi nìyẹn mo lè sọ fún Àgbàwọlé Ṣóyínká àwọn akọ̀wé kọ́kọ́ ìwé lórí Nigerian leaders have go. ìkọ́ tá à ń sọ yìí kò ń ṣe normal mọ́ madness ni kí ni èèyàn kan fẹ́ fi 500 billion ṣe kí ni ọkọ̀ fẹ́ fi 5 million ṣe èèyàn pa sálárì 500,000 over 500,000 ó lè ṣe máa lọ jalè àwọn àlùdẹ ń jìyà tí o bá lọ sójú ìdìbò yẹn wà á rí àwọn èèyàn tó ń jìyà àwọn ọmọ tó lè lọ school tó ń prepare wọn láti di talk ìlú ìdè
bàjẹ́ sí Èkó bàjẹ́ Èkó pẹ̀lú gbogbo owó tó wà lẹ́kọ̀ọ́ yìí àwọn ń jìyà transportation system is bad everything is bad security is bad àwọn là ń secure ara wa àwọn là ń provide omi fún ara wa àwọn là ń provide education fún wa kí ni government wa ń ṣe gan kí ni iṣẹ́ ìjọba ẹni kan bìlọ́ àbí wípé kí ni iṣẹ́ àwọn gangan báyìí kí ni iṣẹ́ àwọn nílùú yìí kí ló ń ṣe fún wa ìyà ń jẹ wá àti wọn fẹ́ gbé láìpẹ́ àwọn òfin nígbà gbé láìpẹ́ gbogbo àwọn tó ń ṣe entrepreneurship business wọ́n ti frustrate gbogbo wọn gbogbo àwọn gbókàdà gbogbo àwọn bíbélì ìbò lọ́wọ́ wọ́n ti frustrate gbogbo wọn wọ́n jẹ owó wọ́n ti frustrate wa wọ́n tún pa wa ṣẹ́rí wọ́n lè máa kówó jẹ kó tún máa ní kéka má lè sùn. ẹ jọ ẹ bá mi ṣí ẹ ṣó ìdáná ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ jẹ́ kó rí rísì tí wọ́n ṣe ní láti ṣe October Independence Day ní October. tó ti wà lẹ́wọ̀n wọ́n máa ṣe drama wọ́n lọ fight corruption wọ́n máa ṣe drama wọ́n fight corruption ọlọ́pàá pa èèyàn everything kò sí kankan tó ń ṣe sí wọ́n pa èèyàn anyhow adé ń jìyà tí a máa wò ni so kọ́lá ṣe jáde lẹ́ni nìyẹn o wọ́n lè sọ tí ẹ ga so wọ́n lè yìnbọn o a lọ sẹ́niwẹ̀ ìlú wa ni gbogbo àwọn dáhùn sọ yìí in the next 30 years 20 years 40 years wọ́n máa kú dànù àgbà wa nìkan wọ́n kú jẹ fọ́mọ wọn the billionaire in Lagos they are what they are thugs all of them àwọn tá à ń kàwé tá à ń jìyà táwọn bí wọ́n jìyà a lè ṣe kankan. ṣẹgbọ́. 30,000 tábàlà ṣetán wọ́n ní ká lọ kọ́ṣẹ́ kí ló wà lọ skul fún a lọ skul ẹ̀ ní ká lọ kọ́ṣẹ́ lọ́wọ́ kọ́ṣẹ́ ṣẹ́ náà dà ìyá etí tó àwọn gbogbo Nàìjíríà ló máa dìde wọ́n lè tì síwájú wọ́n lè ti revolution yẹn síwájú ṣùgbọ́n wọ́n lè stop rẹ̀ nothing can stop the idea that has come idea yìí ti dé àdèlè kó parẹ́ Buhari odoge Sanwó-Olú kí ni Sanwó-Olú ti ṣe lẹ́kọ̀ọ́ what has he done for Lagos ìkọ́lá ṣe wá bíbá ilé gbogbo Nàìjíríà gbọ́dọ̀ gbọ́ àti dìde àdè lọ anywhere ìlú yìí ó gbọ́dọ̀ jẹ́ tiwa we must take it back. ìjà yìí tá à ń jà yìí ìjà gbogbo Nàìjíríà là ń jà bó tẹ̀ jẹ́ pé àwa péréte là ń jà but revolution tó máa jẹ́ kí ayé ará ìlú dára ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ àwọn èèyàn kún Kaduna àwọn èèyàn kún ní Zamfara wọ́n kún Katsina wọ́n kún Kano wọ́n kún Kogi àwọn èèyàn kún lẹ́kọ̀ọ́ government ò ṣe anything oil employment mismanagement corruption gbogbo ẹ̀ àwọn ìjọba yóò tẹ̀ wá kí ẹ̀ mọ̀ ṣé ẹ máa gbà mí nímọ̀ràn èmi sọ nǹkan tẹ́mi dẹ̀ conclude sí ni pé ẹ má bínú tí mo fẹ́ lò yìí o àwọn ìjọba wa ti conclusion mi nìyẹn mo dẹ̀ sọ fún Àgbàwọlé Ṣóyínká àwọn akọ̀wé kọ́kọ́ ìwé lórí Nigerian leaders have go. ìkọ́tà sọ yìí kò ń ṣe normal mọ́ madness ni kí ni èèyàn kan fẹ́ fi 500 billion ṣe kí ni èèyàn kan fẹ́ fi 5 million ṣe èèyàn pa sálárì 500,000 over 500,000 ó dẹ̀ ṣe máa lọ jalè àwọn àlùdẹ̀ ń jìyà tí o bá lọ sójú ìdìbò yẹn wà á rí àwọn èèyàn tó ń jìyà àwọn ọmọ tó lè lọ skul tó ń prepare wọn láti di talk ìlú ilé ń bàjẹ́ sí Èkó bàjẹ́ Èkó pẹ̀lú gbogbo owó tó wà lẹ́kọ̀ọ́ yìí àwọn ń jìyà transportation system is bad everything is bad security is bad àwọn là ń secure ara wa àwọn là ń provide omi fún ara wa àwọn là ń provide education fún wa kí ni government wa ń ṣe gan kí ni iṣẹ́ ìjọba ẹni kan bí lọ́wọ́ mi wípé kí ni iṣẹ́ àwọn gangan báyìí kí ni iṣẹ́ àwọn nílùú yìí kí ló ń ṣe fún wa ìyà ń jẹ wá àti wọn fẹ́ gbé láìpẹ́ àwọn òtún ní kẹkẹ gbé láìpẹ́ gbogbo àwọn tó ń ṣe entrepreneurship business wọ́n ti frustrate gbogbo wọn gbogbo àwọn gbókàdà gbogbo àwọn bíbélì ìbò lọ́wọ́ wọ́n ti frustrate gbogbo wọn wọ́n jẹ owó wọ́n ti frustrate wa wọ́n tún pa wa ṣẹ́rí wọ́n lè máa kówó jẹ kó tún máa ní kéka má lè sọ̀rọ̀ ẹ̀ ń kówó jẹ ẹ̀ tún fẹ́ ká bóyín ẹ̀ ń jalè ẹ̀ ń pààyàn mágùdà tó ti wà lẹ́wọ̀n apá ìdòwà tó ti wà lẹ́wọ̀n wọ́n máa ṣe drama wọ́n lọ fight corruption wọ́n máa ṣe drama wọ́n fight corruption ọlọ́pàá pa èèyàn everything kò sí kankan tó ń ṣe sí wọ́n pa èèyàn anyhow adé ń jìyà tí a máa wò ni tí o kọ́ láti jáde lẹ́ni nìyẹn o wọ́n lè sọ tí ẹ ga so wọ́n lè yìnbọn o a lọ sẹ́niwẹ̀ ìlú wa ni gbogbo àwọn dáhùn sọ yìí in the next 30 years 20 years 40 years wọ́n máa kú dànù akọ àwa nìkan wọ́n kówó jẹ fọ́mọ wọn the billionaire in Lagos they are what they are thugs all of them àwọn tá à ń kàwé tá à ń jìyà táwọn bí wọ́n jìyà a lè ṣe kankan 30,000 tábà ṣetán wọ́n ní ká lọ kọ́ṣẹ́ kí ló wà lọ skul fún a lọ skul ẹ̀ ní ká lọ kọ́ṣẹ́ lọ́wọ́ kọ́ṣẹ́ ṣẹ́ náà dà ìyá etí tó
ìyá igi tó àwọn gbogbo nàìjíríà ló máa dìde wọ́n lè tì síwájú wọ́n lè ti revolution yẹn síwájú ṣùgbọ́n wọ́n lè stop wẹ̀. Nothing can stop the idea that has come. Idea yìí dé àdèlèdè kó parẹ́ Buhari ó tó gẹ́ Sanwó-Olú kí ni Sanwó-Olú ti ṣe lẹ́kọ̀ọ́ what has he done for Lagos? Nǹkan tá a ṣe wá bíbá ilé ni gbogbo nàìjíríà gbọ́dọ̀ gbọ́ àti dìde àdè lọ anywhere ìlú yìí ó gbọ́dọ̀ gẹ̀ tiwa we must take it back. ìjà yìí tá à ń jà yìí ìjà gbogbo nàìjíríà là ń jà bó tẹ̀ jẹ́ pé àwa péré ni là ń jà but. fún ẹ̀yin tí ẹ nígbàgbọ́ tẹ̀sí ń believe in one Nigeria there is nothing like one Nigeria ló kọ́là. ẹ kalẹ̀ sà. dáadáa la kúrò. yes sir. hello. à ń gbọ́ yín sà. hello. hello sà. hello ṣé ń gbọ́ mi. ẹ mo kí yín kú ètò. yes sir. ọlọ́run á bá wa gba nǹkan tá à ń fẹ́ ọlọ́run á gbà lé wa lọ́wọ́ mo kí yín mo kí àwọn olólùgbọ́ wa àtẹ̀mí àtẹ̀yìn ọmọ tọ́lọ́run fún wa ọlọ́run ní jẹ́ ó pé 100 ọdún kó tó dáa fún un nàìjíríà pé 100 ọdún ó sì ń rákò nàìjíríà pé 100 ọdún ó sì ń rákò tá a bá bímọ àwọn ọmọ sí age of 20 náà ti ń lówó lọ́wọ́ tó ti ń dáa fún wọn èyí iná kò sí iná tí ò sí ó jẹ́ káwọn tí wọ́n lówó lọ́wọ́ kán máa lọ dálé. Then, sorry for that. PhD, any doctor wọn wá ríṣẹ́ sí. So dábàá yẹn, ẹ wá lè fẹ́ celebrate independent owó. Nígbà tí yẹn bímọ tọ́lọ́run fún yẹn lọ́mọ, tọ́mọ yẹn wá níláárí lọ́gbọ̀n ọdún, kò níláárí lọ́gbọ̀n ọdún, ó tún dọ́gọ́ta ọdún pé kò níláárí náà. Kí wá ní wá ń dùn wá nínú, kí ló ń wó wa lórí bí àṣẹ independent lórí Nàìjíríà. Kọ́lọ́run ọba aláàánú kó dàbọ̀ ṣàánú fún wa. Ọlọ́run dẹ̀ ti ṣàánú fún wa. Ó fún wa láwọn nǹkan tó yẹ kó fún wa. Máa ní olórí kó wá bí olórí jẹ wa. Káwa náà dìde gbogbo kọ́kọ́ la máa ní láti jókòó gbogbo kọ́kọ́ làwẹ̀ àtàdúrà tá a bá ń gbàwẹ̀ tá à ń gbàdúrà a ní láti fi action sí. ẹ ṣe gan ni. ọ̀rọ̀ nàìjíríà kò yé mi jẹ́ rí ẹrù tí ẹ̀yin dì sórí tèmi dì sórí kọ́ pípé lójoojúmọ́ nàìjíríà oríṣi ọ̀rẹ́ mi kan pè mí láti Port Harcourt ní ají sí Sunday fún mi mo ní wọ́n ti ti àkáǹtì mi kó pé kí n lè transfer owó ní òkè wọ́n dẹ̀ fẹ́ fowó mi gba ó fẹ́ fowó mi kọ́ lọ fi ṣe fàájì kọ́ lọ fi ṣe kíní. bẹ́ẹ̀ ni wọ́n rà nǹkan tó kù wọn kù nìyẹn tó bá ti rí patí lọ iṣẹ́ ti tán nìyẹn. ọkọ̀ jù sí mi lórí WhatsApp mo dẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ lórí àkíyàn báwo ni nǹkan kan ají sí Sunday fún mi ní àfihàn ilé transfer owó báyìí wọ́n ti ti àkáǹtì lómi ilé ọba dá olómàṣe o. So ẹni tí bí òpá tó ní bí ń pa òun kí n wá fún lówó èèyàn mélòó lèèyàn fẹ́ fún lówó iṣẹ́ táwa dé. tẹ́ ẹ̀ bá ti wá fún wọn tán wá sọ kò sí mẹ́rẹ́kù kan ní abroad wàá ṣiṣẹ́ kó tó gbowó tó fẹ́ náà ni wàá ṣiṣẹ́ kó tó gbowó tó fẹ́ náà bíìlì ní ó ń dúró díẹ̀ kọ́lọ́run ó ṣàánú fún wa àwa la máa gbára wálẹ̀ Awólọ́wọ̀ ti sọ ọ́ láwa la máa gbára wálẹ̀ ẹ wá rí ètò tẹ gbé dání yẹn ní ìsìn ẹrí kó ti yàtọ̀ sí tìgbà kan gbogbo ayé ló mọ̀ ti tẹ́wọ́ gbà odò adé gbogbo ayé ló ti tẹ́wọ́ gbà gbogbo wa la fẹ́ jà láàjọjà tí wọ́n bá jáde lamẹ́ríkà àjọ máa jáde káwọn ti Nàìjíríà náà káwọn náà jáde kán mọ́ gbébọn kán mọ́ má dà kán mọ́ mọ́bẹ kán mọ́ mú nǹkan kan lọ́wọ́ Ọlọ́run á bá wa ṣe o ẹ jẹ́ ń fa ayé lẹ̀fẹ́ lómi láti dá sétò ẹ kú ètò. ẹ ṣe gan ni fún ẹ̀yin tí tẹ wà ní Germany tẹ fẹ́ wá sí rally wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi táìpù àdírẹ́sì ibi tí a ti máa ṣe títí wa ní Dortmund imbi ẹ dẹ̀ jọ̀ọ́ ẹ bá mi sẹ́ndì àdírẹ́sì ibi tí àwọn ti Berlin tí wọ́n ti máa ṣe I think I come across something tí mo fẹ́ fi hàn yín bí àwọn rally wo nìyẹn ṣé mi ti delete okay. Ọmọ Yorùbá àtàtà ẹrọnú iléyà o think freedom think Yorùbá first think Oduduwa nation. I think this one is for Ireland abi somebody sent something to me. It is time Oduduwa Republic. It is time Oduduwa Republic is real. We are not part of terrorist states. Àpapọ̀ Oòduà Akọ̀yà làwọn ilé Ireland support Yorùbá first rally on October 1st. But wọ́n kọ àdírẹ́sì síbẹ̀ àbí kò yẹ yín bẹ́yìn. Tó bá yẹ pé wọ́n kọ àdírẹ́sì sí ni màá sọ. So nǹkan tí wọ́n kọ̀ọ̀kan nìyẹn àwọn ti Ireland. So ẹ̀yin ti Ireland ẹ jọ̀ọ́ fún àǹfààní àwọn tí wọ́n bá máa wá síbẹ̀ yẹn lọ́jọ́ yẹn.
tí ẹ bá máa ẹ kàn lè jù sí mi lórí WhatsApp kí a sọ address àti gbogbo orílẹ̀-èdè tí wọ́n ti máa ṣe rally fún Oòduà ní October 1st ẹ jọ̀ọ́ ẹ send address yẹn. Ẹ̀yin tí Libya ẹ send message yẹn sí mi bọ̀ fóònù tẹ send ẹ sí òun ni mò ń lò lọ́wọ́ mi nílé gbé lọ́wọ́ kọ́ yẹn ẹ ló kọ́là. Ẹ kálẹ́ o ya. Ẹ kálẹ́ sà. Ẹ pé àti pé WhatsApp yẹn títí ìtọ́jú láì ṣe ní ká pé direct call mo fẹ́ dá tètò ni o. Ẹ má bínú. Ṣe rí ní ọ̀rọ̀ tàwọn tó wà Nàìjíríà yẹn púpọ̀ nu wọn náà mo lè blame wọn ìdí tí mo dẹ̀ ṣe lè blame wọn màá sọ. Ṣe rí ẹlòmíì ká mú tíṣù àti àmà ká fi fọ́ ẹlòmíì ká kẹ́rọ̀ ọ̀rọ̀ síbẹ̀ wàláhì kó wọn lè gbọ́ nítorí pé kí ni tó bá jẹ́ mi náà wà bẹ́ẹ̀ mi ò ní gbọ́ ó ti yé yín tó bá jẹ́ mi náà wà bẹ́ẹ̀ mi ò ní gbọ́ ṣe nígbà tí mo wà ní Nàìjíríà ìyà máa jẹ mí o ìyà tó dẹ̀ jẹ mí kójú mi tó láàpéyà jẹ mí mo dé ìlú òyìnbó mo dé Germany tí mo wà ìkí tó mọ̀ pé ìyà ni mo jẹ látijọ́ ẹ̀ ṣe rí iṣẹ́ tí mò ń ṣe ní Nàìjíríà ìsọlọ̀ lọ bí mi sí láti sọlọ̀ lọ sí Ìlàsà mo ti ń ṣiṣẹ́ ìmáa gbọ́n mọ́tò ní máa gbọ́n dáfó lẹ́yìn láti sọlọ̀ dé Sẹ̀lẹ̀ Express láti Sẹ̀lẹ̀ Express máa lọ sí Ballet ní company yẹn wà ibẹ̀ lọ ti ṣe biscuit èlò ni mò ń gbàǹgbà ẹ̀ mò ń gba 18,500 ṣe rí 18,500 yẹn gan kò pé rí bóyá mo lè ti dé ibi iṣẹ́ bóyá 5 minutes àbí mo ṣe wá ní mo ṣe overtime wọ́n lè fún mi ní 16,000 lóṣù ojoojúmọ́ bí mo máa ń gbọ́ mọ́tò lọ bí iṣẹ́ nìyẹn tí bá ń bọ̀ máa fẹsẹ̀ rìn padà bọ̀ lálẹ́ ṣe rí ìgbà tó lọ́wọ́ wá fún mi ní opportunity ìgbà tó lọ́wọ́ fún mi lórí ọ̀fẹ́ tó yẹ pé mo yímọ mo pé 28 years ní Nàìjíríà kí tó travel mo ò ní 100,000 lákàntì yìí mo ò ní 100,000 lákàntì tí mo fi kó Nàìjíríà ṣùgbọ́n Ọlọ́run bá mi ṣe pẹ̀lú bí mo ṣe yímọ lọ́tún yímọ sósì mo já náà mo wà ní Germany mo ti bímọ kan mo ti bí kejì ṣùgbọ́n nǹkan tí ó wà ń bẹ̀ kí àwọn tó wà Nàìjíríà kó lè yé wọn pa wàtàwà nílùú òyìnbó tá à ń pariwo Odùduwà kò ṣe pé ayé ti Nàìjíríà but ìgbéwọ̀n kọ́ lè gbégbéwọ̀n àti ìgbé àlàáfíà ṣùgbọ́n ṣe mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe ní Nàìjíríà gbà yẹn tí mò ń gba 18,500 òun ni mo irú company yẹn náà mo ti ṣiṣẹ́ ní Germany bíbá tí mo tẹ̀ ń gba 2,050 euro. Ìyá mi inú mi dùn pé Germany lẹ́yìn náà wà èèlò ní 2,050 euro ní Nigeria money over 1 million naira. Per month. Over iṣẹ́ tí mò ń ṣe tí mò ń gba 18,000 lọ́nà máa san mo rò gbà pé rí bóyá because san 16,500 ẹsẹ̀ ni máa fi ń rò lójoojúmọ́ lọ bí iṣẹ́ but the same iṣẹ́ yẹn náà ni mo wá ń ṣe ní Germany ní ìsìn tí mò ń gba over 1 million naira Nigeria money mò ń bọ́ mò ń bọ́yàwó ilé ọ̀fẹ́ ni mò ń gbé ilé ìjọba mò ń gbé ní Germany ní òsanwó ilé so àwọn tó wà Nàìjíríà wọ́n wò bóyá ayé ti Nàìjíríà náà wá táwa ń lo ìwọ àdé ayé ti Nàìjíríà ṣùgbọ́n àwọn ẹ̀tọ́ wa là ń béèrè fún ẹ jẹ́ ká dìde kíyà ìka sọ fún ọkùnrin tó gẹ́ ṣẹ́rí tábà gbalẹ̀ Oòduà ṣẹ́rí iṣẹ́ ṣẹ́rí nǹkan tá a máa kọ́kọ́ ṣe employees tó ń wúlò dáadáa nínú employees bá wà pàáwà lọ́mọ máa fi sanwó iṣẹ́ pàáwà irú anybody tó bá ṣiṣẹ́ ní ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ máa gba kíkọ̀ fowó Nàìjíríà kí n fi ṣàgbọ́júwe ó gbọ́dọ̀ máa gba at least 1,000 per hour iṣẹ́ tọ́dẹ̀ lè ṣe léde bóyá 10 hours sísítẹ́ẹ̀mù ìlú òyìnbó ọ sísítẹ́ẹ̀mù Germany la máa lò la máa gbé wá sí ilẹ̀ Oòduà. ṣé ẹ wípé àwọn Nàìjíríà bí wọ́n ṣe ń ronú ìyà ló jẹ wọ́n ju bàbá mi ṣé gbogbo wa ìyá wà lábúrọ̀dù tá a rí bọ́ ṣe ṣètò ìlú wọn àwa gbọ́ Odùduwà nation gbogbo wa kàn dẹ̀ wá tún wá ṣe the same thing nígbà tá a ti rí system tó ṣe plan life wọn. ẹdùn ìyá mi ní Nàìjíríà yẹn téèyàn kan bá ń ṣiṣẹ́ per hour 1,000 tó dẹ̀ ń ṣe 10 hours a day ṣé tóṣù bá parí ẹ̀ mọ́ ìtọ́ máa gbà lóṣù ṣé wọ́n ẹni náà lè jáde kó wá kàn fílẹ̀ pé ilẹ̀ Oòduà ò dáa. Tí gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ń ṣèrànlọ́wọ́ fáwọn ọmọ tí everybody ń bí nǹkan tó lè ṣe ni agbára wọn ṣe ní Nàìjíríà ṣùgbọ́n wọn ò fẹ́ ṣe ní ọkọ̀ kíyà máa jẹ́ wá lọ ni wọ́n ti rán bọ́ ó ti tó gẹ́ láti ọ̀dọ̀ bá fẹ́ sí lọ ó ti tó gẹ́ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ ìyá mi. Thank you very much. Ẹ máa tètò lọ. Ẹ ṣé gan ni. Ẹ jẹ́ kí n fún yín ní fídíò yìí again. Àwọn proof tẹ́ fi máa mọ̀ pé kò sí nǹkan kan mọ́. Nǹkan tí ẹ̀ ń dúró dè ní Nàìjíríà ni ò padà yé mi. This is a security message, please.
it's a security message. I had this phone call last night. I discussed with my friend. We do have chats now and then, but last night he called me by himself. We were talking, and I was asking him about these Fulanis trooping down to south, southeast, southwest, everywhere. And he was laughing. He said, listen, he's an Hausa guy. He said, listen, he will not deceive me that Nigeria is gone. Nigeria is gone. They're just waiting for the first person just to get the shot out first, and everything will be blown off. This is a security warning. Please help me to spread this message everywhere. This message is for Southeast, Southwest, South people. If they want to take it, they take it. If they don't want, they can leave it. I am not in Nigeria, but I am praying that our people will wake up. Please, the Igbos are being surrounded. The Southeast, Southwest, they are being surrounded by Fulanis. This is what this guy practically told me. All these people that they are deporting down south, southeast, southwest, they are not Almajiris. These are mercenaries. These are Fulani mercenaries. They are not Almajiris. And the people that are stopping them on the border, please try and search those bags they are carrying. Most of them, they contain ammunitions. Even though they are not all ammunition, but some of them, this is what the guy said. All those cows and beans and what they are bringing is not what they are coming in for. They are using it for covering up. He told me, imagine that these people, they are all going to live in the bush. So when the strike came up, where are you running to? You are running into the bush. Which people are in the bush is the Fulanis. So we are done. We are done. Our southeast, southwest, south governors and the politicians, they are so blinded with money that they are not seeing what is happening. The governor of Imo State, Uzodimma, this man is a threat to Igbo land. This man is a danger to Eastern State. He has killed, he has sold Imo State within these few months he came in. He has paid Fulanis 8 million naira for their cow that was killed or missing. How much did he pay to the indigents that lost their crops and everything? Nothing. He has gone ahead now to bribe the Imo State judges with SUVs so that nobody takes him to court. Because as soon as you try it, these are the people that will strike off the court case. This man have sold Imo State into the hands of the Fulanis. This is his agreement with Abaki Yari. That was why he was made the governor of Imo State. This is a first-class information. Imo State is being sold into the hands of the Fulanis. Please don't mind and don't listen to Uwazurike attacking Wike. Uwazurike himself knows what is happening. Igbos. Ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ẹ̀yin tí ẹ bá ṣì ń sọ fún tẹ́ ṣì ń sọ nà láì torí little change kan. Tí ọ̀run bá ya dé, ṣe rí gbogbo àwọn tó ń pè yín tó ń fún yín ní little change yẹn. Tẹ́ fi ń bọ́ síta wá ń tòtòkùtò tẹ́ ń wíwíkúwí bẹ́ẹ̀ ni tọ́pọ̀lọ́ ẹ ti yòrò. Wàláhì ẹ lè rí wọn. Igi dá ẹyẹ fò ni wọ́n. Tó bá délé tó you cannot see them. Àwọn ò lè rí wọn, ìyàwó wọn, ọkọ wọn, ọmọ wọn, ẹ lè rí wọn, pọ́pì inú ilé wọn, ajá inú ilé wọn, ẹ lè rí, wọ́n á escape wọn. Ìwọ, ìyàwó ẹ, ọkọ ẹ, ọmọ ẹ, ó kù àti. Ṣé ti gbọ́ nǹkan tẹ́ni yẹn sọ? Ó ní wọ́n ti lé ambush káàkiri igbó ní south and southwest. Ó nígbà tí wọ́n bá dálẹ̀ tó bá gbọ́ he lásán, ó ládìpọ̀ ní kálukú á máa sákiri. Tó bá dìpọ̀ sákiri, wọ́n ẹlòmíì àwọn púpọ̀ èèyàn sá wọnú igbó.
wọn ò ní mọ̀ wọ́n á máa rò pé igbó tó sá lọ yẹn wọ́n fẹ́ lọ escape ni bẹ́ẹ̀ wọ́n ti lé ambush fún yín bẹ̀ wọ́n sáwọ́ gbọ́ báyìí wọ́n bísí mi láì ní so ṣé nǹkan tí wọ́n dúró dè tó fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ àti ran ẹnìyẹn wàláhì tó bá dúró tí ò fọwọ́sowọ́pọ̀ láti dìde fún ìjàgbara Oòduà nation àti ìrandíran àwọn ọmọ ẹ̀ wọ́n á máa fún ẹ ní èpè ọmọ ẹ̀ á mọ ẹ o torí pé o gbọ́ nísìn o gbọ́ rárá ó yàtọ̀ sí pé mo gbọ́ mi ìgbà títí tí ogun yẹn nǹkan yẹn tá a fẹ́ kó ṣẹlẹ̀ tó fi wá ṣẹlẹ̀ sí ẹ ẹlẹ́dàá ọmọ ẹ̀ á jẹ níyà àti ìrandíran àwọn ọmọ tó fẹ́ báyé wọn jẹ́ wọ́n á jẹ níyà because o gbọ́ nísìn àtúnṣe wà solution wà fún ẹ kò sí nǹkan tó ń dúró mú ní Nàìjíríà has never done anything meaningful in your life Nàìjíríà ti fún ẹ ní ìkorò ó kàwé láti kindergarten títí tó fi ní BSc títí tó fi ní master tó ní gbogbo ẹ̀ ó ríṣẹ́ ṣé ìyẹn ní ìlú ìyàwó ẹ lóyún o tó àìmọye àwọn brothers wa tó ti tó gbéyàwó sílé tó yẹ kán ti bímọ 2 mẹ́ta wọn ò lè gbéyàwó lè gbà táwọn gò tí ìrójútó ayé wọn ti di jígolo kalẹ̀ àwọn sisters mi rèé àwọn atiláwí àwọn government officials wọ́n ti rúnnu wọ́n ti jẹ́lẹ̀ tó máa jẹ́ wọ́n sọ sí kolobo wọ́n jọ tinú ẹyin wọn jẹ́ wọ́n ju èpo ẹ̀ dànù bàbá Dèní bàbá Jàgàbá wọ́n ròyìn bẹ́ ṣe ń ṣe àwọn ọmọ Nollywood wọ́n dẹ̀ sọ wípé MC ẹ̀yin ni Carrier MC Carrier Mr Carrier wọ́n lẹ́yìn lẹ́ máa lọ kó àwọn ọmọ wa tá máa lọ kó fún bàbá Jàgàbá ẹ̀yin ò tiẹ̀ ní mímì MC fúnra lára ẹ̀ àbúrò yín o wọ́n ní tógun ẹ máa ń lé àwọn obìnrin wọ̀nyí kiri tẹ́ bá dẹ̀ ti bá wọn lájọṣepọ̀ báyìí ayé wọn á ta pin èyí tó ti náwó nínú wọn á ṣàlẹ̀ jẹ last ni wọ́n ní kò ń ṣẹ̀yìn nìkan wọ́n lẹ́yìn àti bàbá Máyégún ẹ máa wá mú àwọn sisters wa ẹ pàṣẹ wọn sáàrin ara wọn ẹ yọ tinú ẹyin wọn jẹ ẹ kàn gbé mọ́tò rádaràda kan ẹ gbélé wọn lọ́wọ́ amúyàṣọ ìyọ̀kẹ́ mọ́ máa já ìgbà tí òṣìṣẹ́ owó rí gbogbo nǹkan ló máa jọ́ lójú ẹ mú ilé tí ò lójú tí ò ní kinní kan ẹ fi jù wọ́n lójú láì yí àwọn wípé ẹ ti yọ tinú ẹyin wọn jẹ kádàrá wọn ẹ ti gbà á kòròfó náà ń gbé kiri èwo ni ẹ̀gbọ́n nínú nǹkan tá à ń sọ nísìnyí ẹ̀yin Fuji musicians gbogbo yín dákẹ́ ẹ ń ṣe mímímí ẹ ṣe bẹ́ẹ̀ ni pé kò kàn yín ẹ má wọrí àtọyín tí ọrùn yàbọ̀ ni kò ń ṣẹjọ́ ẹnìkan tẹ́ bá wá rò pé púpọ̀ nínú yín ẹni visa abroad tẹ́ máa sá wá bóyá ẹ tí gbọ́ nǹkan tó mú wọn ní USA tí President Trump tí ó ṣe kí ni ó ban àwọn government officials bóyá kò yé yín ẹ lọ sórí Google kẹ́ lọ kà wọ́n list wọn síbẹ̀ iye àwọn government officials tí ò lè wọlé sí US kódà wọ́n ní tún tẹ̀lé pẹ̀lú wípé tí wọ́n bá wò sí ju bó ṣe wà yìí lọ wà láìsàlẹ̀ gbogbo ọmọ wọn tọ́kọ sí abroad gbogbo wọn náà máa dá padà sílẹ̀ Nàìjíríà káwọn náà kan lọ fojú winá mọ nǹkan tó ń lọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni wípé western body western community wọn ò kàn lè déédé wá dìde ìrànlọ́wọ́ fún yín Àkúrẹ́ ìyànra Àkúrẹ́ lómi méje ó di péjèjì lálà Àkúrẹ́ lídìpòwe Ọ̀fọ̀ Ẹlẹ́rù lákọ́fẹ́ ìwọ ló máa kọ́kọ́ gbé ẹrù ẹ̀kọ́ tó wá support ẹ̀ ẹ̀yin expect pé àwọn tó máa wá dìde ìrànlọ́wọ́ àwọn ni kọ́kọ́ ṣáájú kò síbi tó ti ń ṣe bẹ́ẹ̀ ẹni tó máa jà lẹ́yìn kan ló máa ṣáájú ọ̀lẹ ni púpọ̀ nínú yẹn lọ dìde ìyà tó ń jẹ yín yẹn ló yẹ kẹ́ fi mú mọ́ra kẹ́ dìde ẹ ti rò ó pé kò sí ọ̀nà àbáyọ wípé Nàìjíríà ò lè da ìwọ Odùduwà gan tó bá gbà di same ni ìwọ tí ẹ ṣe ní sùúrù kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilẹ̀ rẹ náà kó wá wò bí Odùduwà máa jẹ́ same wọn kò ní jẹ́ same anyway ẹ̀yin èèyàn mímí nígbè lè gbé kọ́ọ̀lù mọ́ ibi tá a máa fi àdágbé ètò ìnírọ̀ sí ni mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin ìyá mi bàbá mi gbogbo ẹ̀yin tẹ́ bá wa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ́ bá wa ṣe títí dìsàtẹ̀yìntẹ́ join wa tẹ́yìntẹ́ tún máa wo fídíò yìí later thank you very much mo dúpẹ́ fún ìfọwọ́sowọ́pọ̀ yín àti ìfẹ́ tẹ́ni sí mi ẹ ṣé gan ni o thank you my beautiful sister madam Ọláṣílẹ̀ láti US ẹ má bínú máa pè yín lọ́la ṣe ti gbọ́ I am so sorry ma ẹ ṣé gan ni so ẹ jọ̀ọ́ kẹ́ tó máa lọ ẹ darapọ̀ mọ́ wa o be part of my ministry o lórí YouTube àti open YouTube channel wa ẹ bá wa lọ bẹ̀ kẹ́ bá wa subscribe náà kí ló dé ẹ̀yin ọmọ Yorùbá a ní kẹ́ sign pool ẹ̀ sign a ní kẹ́ sign petition ẹ̀ sign any small thing téèyàn bá bí yín ẹ̀ ní ṣe ilé ayé yìí give and take ni má wà lára àwọn take ìwọ náà tí ẹ fi kankan kékeré kó fi support ministry mi anything tó bá fi support ẹ
màá dúpẹ́ mo mọ̀ lóore ẹ bá mi lọ ẹ type Yeye Dara Talks ní orí channel YouTube channel mi ẹ kàn bá mi subscribe so that a lot of people wọ́n ní pé wọ́n wá sórí Facebook àwọn náà wọ́n á lè máa rí àwọn fídíò ìka lè máa stream ẹ̀. Please be my be your sister's keeper. Thank you very much. Before you leave, make sure you like this page. Tẹ́ bá fẹ́ máa rí pé ẹ fẹ́ máa wà notified tí a bá ti bẹ̀rẹ̀ live show wa ẹ like page kẹ́dẹ̀ follow at the same time ó máa máa notify yẹn ṣé gan ni mo dúpẹ́ o àjọṣe wa kò ní bàjẹ́ o Oòduà tiwa ni Sister Ṣadé ẹ má bínú ó dáná ẹ jẹ́ ká sáré ṣe. Hello Sister Ṣadé. Hello ma. Hello. Ẹ kálẹ́ ma o. Ẹ kálẹ́ ṣé dáadáa lẹ wà ma. Hello olóòtú ẹ kálẹ́ ma o. Ẹ kálẹ́. Ẹ ma o ẹ bẹ̀rẹ̀ kó ètò. Ẹ ṣe gan ni. Ó dáná ẹ jẹ́ ká sáré ṣe ní pápápá. Ẹ bá wa sọ ẹ̀yin èèyàn mi. A mú ilẹ̀ wá fún yín ni o. Ilẹ̀ tó jẹ́ ní tó wà legit. Bẹ́ẹ̀ ni tí wọ́n ní gbówó yín lọ tí ó clear bàjẹ́ kò sí màgòmágó bẹ́ẹ̀ mọ̀ pé èmi ò kí èrà tí ò lọ́mọ nítorí mi láìkí wàhálà mi ìdẹ́fẹ́ ìbà lórúkọ jẹ́. Ẹ̀yà mi ẹ bá wa gbóhùn sókè ẹ bá mi ṣàlàyé fáwọn èèyàn mi ibi tí ilẹ̀ yẹn wà. Ok, mú kí gbogbo wa jákèjádò orílẹ̀-èdè àgbáyé níbi tẹ́ ti ń gbọ́ wa. Orúkọ mi ni Ọmọkẹ́hìndé Òjó. A ní ká lo àǹfààní yìí láti sọ fún àwa tá a bá nífẹ̀ẹ́ sí ilẹ̀ ní ìlú Èkó. Ilẹ̀ tá à ń sọ lọ́wọ́ yìí ẹni tó ní gangan ni wọ́n fẹ́ ta. Kò lọ́wọ́ ọmọ onílẹ̀ nínú, amòfin sì ni wọ́n. The address of the property is within Alimosho local government off Alhaji Sekoni Street, Lanre bus stop, Igondo Road, Lagos. Title C/4. Price 35 million for the 2 plots. For inquiry, you can call 0803 076 7736. Again, 0803 076 7736.